Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kú dédé àsìkò yìí. A kú ọjọ́ méjì tó mẹ́ta. A kú kó lè dáa. Ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa ta lọ́lọ́hun. Wọ́n àrẹ́sì ta lọ́lọ́hun nílùú Ìlọrin, inú gbogbo àwọn èèyàn dùn bí wọ́n àrẹ́sì ta lọ́lọ́hun. Ṣùgbọ́n èmi ń rẹ́rìn ni o. Mo ń rẹ́rìn ni o. Ó sì ní tó ń pa mí lẹ́rìn pẹ̀lú ọ̀rọ̀ ta lọ́lọ́hun tí wọ́n arrest. Torí pé Saidi Shittu òun ló dá gbogbo wàhálà ilẹ̀. Kódà kìí ṣe ta lọ́lọ́hun ló yá arrest. Lọ́dọ̀ ti tèmi o, lọ́dọ̀ ti tèmi, lójú tí mo ṣe ń wo. Torí pé Aslam ẹni tó bẹ̀rẹ̀ problem yìí, tó kọ́kọ́ dá wàhálà ká máa gbé àgbàlagbà ṣépè, ká máa gbé àwọn àgbààgbà fáà ṣépè, ká máa gbé àgbààgbà àwọn ẹlẹ́sìn ṣépè. Kùránì ní ta lọ́lọ́hun ya lóòótọ́, ó ya Kùránì lóòótọ́, àsọ pé tó ṣe dáa. Ṣùgbọ́n aṣọ àpọ́nlé àwọn gbogbo àgbà fáàlẹ̀ Yorùbá ní Saidi Shittu fàyà. Aṣọ gbogbo kò sí tó yí lórí sí Ibrahim Niyas, Saidi Shittu ó faṣọ àpọ́nlé wọn ya pẹrẹgẹdẹ. Ẹ dákun, ṣé rí ojú tèmi fi wo ọ̀rọ̀ yìí, torí pé wọ́n ti jẹ́ kí ta lọ́lọ́hun popular náà already. Wọ́n ti jẹ́ popular already. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé èèyàn kan ló kọ́kọ́ pààyàn fún gbogbo àwọn tí ń pààyàn o. Àwọn ọmọ ànábì Ádámù méjèèjì, ẹni tó kọ́kọ́ pààyàn tó jẹ́ àwòkọ́ṣe nínú àwọn tí ń pààyàn lénìí, ó ní Kábílà. Kábílà ló pa Hábílà. Gbogbo ẹni tí wọ́n ń pààyàn lénìí, gbogbo ẹni tí ń pààyàn lénìí, tó bá ti pààyàn lénìí, ta ló máa Kábílà náà máa ní ìpín nínú ẹ̀san, ó máa ní commission. Téèyàn kan bá pààyàn kan lénìí, gbogbo bí wọ́n ti ń pààyàn káàkiri àgbáńlá ayé lénìí ní Kábílà lẹ́ni àkọ́kọ́ tó fi àpẹẹrẹ bá a ṣe pààyàn lélẹ̀. Gbogbo ẹni tí wọ́n ń pààyàn lẹ́yìn Kábílà ó máa gba commission. Ṣé ẹ mọ̀ pé ẹni téèyàn bá kọ́ níṣẹ́, ọmọ ṣẹ́ tó kọ́ṣẹ́ lẹ́yìn lọ́wọ́ èèyàn tó wò èèyàn láwòkọ́ṣe yóò ṣe ju tí ẹni tó wò láwòkọ́ṣe yẹn yóò ṣe jù bẹ́ẹ̀ lọ. Kò sẹ́ni tó bú àwọn bàbá wa. Ta lọ́lọ́hun tó bẹ́ẹ̀ kó máa bú àwọn bàbá wa. Saidi Shittu ló gbé orí àwọn bàbá wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ ta lọ́lọ́hun. Tó bá jẹ́ pọ́n mú Saidi Shittu, wọ́n ti fi jófin, wọ́n ti rán lẹ́wọ̀n. Ta lọ́lọ́hun ò ní ṣe gbogbo tí ń ṣe yìí. Ìṣubú tí ta lọ́lọ́hun ní lénìí látara pé ó wo Saidi Shittu láwòkọ́ṣe ni. Kalas. Ìṣubú tí ta lọ́lọ́hun ní torí pé ó rí Saidi Shittu gẹ́gẹ́ bí role model. Ó wo Saidi Shittu, ó ń pè Saidi Shittu, ó ti bú gbogbo àwọn àfáà alẹ́ Yorùbá, ó ti faṣọ àpọ́nlé. Ẹ wo Saidi Shittu, ẹ wo bó ṣe bú ọba Ìlọrin tó. Ẹ wo bí Saidi Shittu ṣe bú ọba Ìlọrin tó.
ẹ wo bó ṣe bú gbogbo àwọn àfáà àwọn onílẹ̀ Yorùbá ní Saheed Shittu òbú tán bá wá níta lọ́lọ́run bá ń bú àwọn èèyàn kan lénìí ó bú àwọn àfáà ó ṣe gbá ẹ má gbàgbé pé ta lọ́rọ̀ náà he was once a Muslim. Ta lọ́lọ́run he was once a Muslim. Ṣùgbọ́n torí pé ó ti kọ́ṣẹ́ kódà aslam nígbà ìta lọ́lọ́run bẹ̀rẹ̀ kò sí ìpera rẹ̀ ní babaláwo kò ìpera rẹ̀ ní babaláwo ó sì maintain Islam ẹ̀ ó maintain Islam ẹ̀ nígbà tí ó dùn mọ́ lẹ́nu tán torí pé Saheed Shittu ti gbé ogbe orí bàbá wa léta lọ́lọ́run lọ́wọ́ èmi fún ta lọ́lọ́run nímọ̀ràn o gẹ́gẹ́ bí àfá pé a nìkan ọmọ in táwọn èèyàn bá ṣe nínú Islam tí ọ̀bàdá ẹbọ́ tẹ̀ẹ́sọ́ èyí tí kò sì sí tó ní kí oníkálukú ọmọ béèrè ẹ̀tọ́ rẹ̀ nínú Islam islamically lórílẹ̀ èdè tàwa yìí kò sí tó ní kí oníkálukú ọmọ béèrè ẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n mo sọ ń dá lọ́lọ́run pé má dìfẹ́ má kọ́pì Saheed Shittu má dìfẹ́ má kọ́pì Saheed má báyàn lórúkọ jẹ́ ó ní mo dé ìjọ́ ní tí mo dé láti Mọ́kà tí mo bọ́ láwà nílẹ̀ tí mo sọ pé máa bàjá máa ṣe gbá wàláhì èyí tó ta mí lára lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run nígbà náà kò ju pé bí ṣe ń dìfẹ́ tí ń ba àwọn bàbá àwọn àgbààgbà fà lórúkọ jẹ́ tí ń fi orúkọ wọn kúnnú ọ̀rọ̀ sọ pé mo ti gbá kóró pa bàbá lágbájá mú bàbá mú ìdí ọfà mo tó ti gbá kóró pa yẹn mú lé ní ta ló máa gbọ́ yẹn sí yẹn náà dá ọ̀rọ̀ yẹn ò dá lẹ́nu ọ̀rọ̀ yẹn ò dá lẹ́nu èmi ò ní gan lẹ́yìn kankan lẹ́yìn èèyàn o tọ́rẹ́ nìkan kan ò sponsor tèmi èèyàn kankan ò sì gbowó fún mi pé tó gbọ́dọ̀ sọ́rí ẹni tó gbọ́dọ̀ sọ́rí ẹni ó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn má dìfẹ́mù èèyàn má mú personality èèyàn kan wọnú tó ń sọ má sọ̀rọ̀ rẹ̀ personally kí n fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn yìí kí n fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀ṣe kí wá lọ máa dákọ̀ bàbá ẹlẹ́bùbọn pé bàbá ẹlẹ́bùbọn nǹkan báyìí ni wọ́n ṣàbúrú báyìí níjọ́ òní wọ́n ṣàbúrú báyìí níjọ́ òní ẹni kí wá máa sọ gbogbo àwọn kọ̀rọ̀ bàbá yẹn láì débẹ̀ ṣé ẹ mọ̀ pé ìtàn pè ní deformation nìyẹn o ẹni tí ọba máa o mi ń dẹ sọ̀rọ̀ rí gbogbo mo ṣe máa ṣe program mi bẹ́ẹ̀ náà sì ní ọ̀pọ̀lọpọ̀ àfáà lórí lérí kí wọ́n gbé ọ̀rọ̀ oníṣẹ̀ṣe kan káwá mú tọ́pìkì oníṣẹ̀ṣe kan káwá máa dárúkọ rẹ̀ ta lọ́lọ́ máa ṣe bẹ́ẹ̀ mo ṣe program lórí ẹ̀ tí bá ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n á máa bú wa lábẹ́ comment ẹ̀ ń gbìjẹ́ ọlọ́run ọ̀rọ̀ gbígbìjẹ́ ọlọ́run kọ́ lélẹ́yìí èèyàn kò sẹ́ tí wọ́n lè máa defame tí wọ́n á máa borúkọ rẹ̀ jẹ́ inú àwọn ọmọ rẹ̀ ò ní dùn inú àwọn ẹbí rẹ̀ ò ní dùn ó náà láwọn ọ̀rẹ́ ó láwọn tí wọ́n jọ ń ṣe tí wọ́n bá rí inú wọn ò ní dùn tó ń bá ti ẹ̀gọ̀ ó máa lẹ́nu tí ọ̀gọ̀ nínú ẹbí rẹ̀ ó máa lẹ́nu tí ọ̀gọ̀ nínú ẹbí rẹ̀ so ṣùgbọ́n aṣọ títí nígbà yẹn ta lọ́lọ́run ṣe program ẹ on neutral ground ṣe program ẹ mọ́ búyàn ní ìsinyìí wọ́n fi ẹ̀sùn pé ó ya Kùránì kan ẹ̀sùn ní pé eléyìí mo fẹ́ kí gbogbo àwọn tàn sọ̀rọ̀ social media ẹ dákun àtèmi o àtòníṣẹ̀ṣe mìíràn tó bá tún fẹ́ sọ̀rọ̀ àti Christian mìíràn tó bá tún fẹ́ sọ̀rọ̀ if you want to defend your religion defend it kò sẹ́ni tó máa mú ẹ sí if you want to promote your religion promote it kò sẹ́ni tó máa mú ẹ sí kò sẹ́ni tó máa mẹ́rin kankan sí ṣùgbọ́n láti wá máa dárúkọ àwọn bàbá àwọn àgbàlagbà
àwọn tí wọ́n gbé ẹ̀sìn tẹ́nìkan ń ṣe nìyẹn lọ́wọ́, àwọn tó ti ṣe wàhálà lórí ẹ̀sìn tí wọ́n ti lọ àtàwọn tí ń bẹ kéèyàn kó wá mú orúkọ wọn sẹ́nu kó máa wí kó máa sọ lọ́nà tí ọ̀dà táwọn bàbá yẹn ò bá lè gbèjà ara wọn, àwọn ọmọ wọn máa gbèjà ara wọn. Irú ẹ̀ nílé ìtọ́sẹ̀lẹ̀. Èmi ò lè blame àwọn ògo Ìlọrin lórí ìgbésẹ̀ tí wọ́n gbé. Láyéláyé mùsùlùmí kan ò ní jáde, torí pé tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe mùsùlùmí kan náà ni ó dìfẹ́ mọ́ oníṣẹ̀ṣe. Èmi tó ń sọ fún oníṣẹ̀ṣe lénìí, tí mùsùlùmí kankan tẹ́ bá rí mùsùlùmí kan tó dìfẹ́ mọ́ yẹn, ẹ charge ẹ̀ sí court. tẹ́ bá rí mùsùlùmí kan, èmi ń sọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, èmi ń sọ fún yín, tó bá jẹ́ pé ẹ rí mùsùlùmí kan tó náà jáde tó ń ba àwọn bàbá yín lórúkọ jẹ́, tó ń dìfẹ́ mọ́ àwọn bàbá yín, gẹ́gẹ́ bí ta lọ́lọ́run ṣe ń ṣe tó ń dìfẹ́ mọ́ àwọn àgbààgbà inú Islam, ẹ lọ sùn mùsùlùmí yẹn, ẹ̀yin náà gbé lọ ilé ẹjọ́. Tí Ustaz Adégúnwà tí wọ́n bá dìfẹ́ mọ́ any one of, bóyá Christian náà dìfẹ́ mọ́ ní o, bóyá àwọn babaláwo náà dìfẹ́ mọ́ ní o, tẹ́ ní ẹ̀rí lọ́wọ́, ẹ lọ gbé Ustaz Adégúnwà, ẹ gbé wọn lọ ilé ẹjọ́. Torí pé lábẹ́ kọ́mẹ̀ntì àwọn kan sọ níbẹ̀, wọ́n kan kọ pé ta lọ́lọ́run Ajágúnwà wá ń kọ́, kì í ṣe Ajágúnwà o, ara ń tà ń sọ nìyẹn o. Eléyìí ní ìsìn yìí tó ń mẹ́sàn Ajágúnwà Black Malia tó ń sọ pé Ajágúnwà, so rí pé o ti ń dìfẹ́ mú ẹni ẹlẹ́ni, ara ń tà ń sọ nìyẹn o. Ẹlòmí ọmọ tán pè ní deformation of character, ó fẹ́ dárúkọ Ustaz Adégúnwà, ó tó ń kọ sábẹ́ comment pé Ajágúnwà ń kọ́. That Ajágúnwà, ṣé orúkọ Ustaz Adégúnwà ni Ajágúnwà? Èèyàn ń jẹ́ Adégúnwà, ẹ̀yin ń pè ní Ajágúnwà. Tí ó bá jẹ́ pé Ustaz Adégúnwà wọ́n bá dìfẹ́ mú anybody, ẹ gbé wọn lọ ní ẹjọ́ náà o. Tí Akadim Malam Yusuf Akadim tí wọ́n bá dìfẹ́ mú anybody, any right láti sue àwọn náà, kẹ́ gbé wọn lọ ní ẹjọ́. Torí pé èmi gangan, èmi bí mo sọ wà personally, tí n bá rí fídíò tán fi dìfẹ́ mú yín, tẹ́ ẹ bá gbé wọn lọ ilé ẹjọ́, èmi ó support yín. Alukuri hàn rí, máa support yín. Torí pé ọmọ mùsùlùmí kan kò ní dìfẹ́ mọ́ ẹnì kankan, anybody. Látọjọ́ táwọn mùsùlùmí láàrin ara wa láti ní controversy, àárín ara wa láti ní controversy. Mùsùlùmí kò ní jáde kó wá máa bú baba aláwo, kó wá mú ọkọ baba aláwo pé baba àràbà ìlú kan ọ̀sẹ̀gbá ọ̀sàwó, kó wá máa bú àràbà ìlú kan tàbí ọmọ lè rí mùsùlùmí kan kó ṣe bẹ́ẹ̀. Lè rí mùsùlùmí kan kó ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí, ẹni tó dá wàhálà ká máa bú èèyàn sílẹ̀, ká máa ba orúkọ èèyàn jẹ́lẹ̀, Saheed Shittu ni. Saheed Shittu ni condition tí alọ́lọ́run wà lẹ́nìí, Saheed Shittu ló yẹ kó wà bẹ́ẹ̀. Saheed Shittu ni mo expect bóyá tó bá jẹ́ pé a ti fi Saheed Shittu jófin látọjọ́ tó ti pẹ́ ni, ta lọ́lọ́run kò ní máa bú àwọn bàbá wa, ó gbé orí wa, ó gbé orí adìẹ wa. Saheed Shittu òun lọ́lọ́ gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀. Brother El Michael, ẹkùjọ́ mẹ́ta, ṣe ṣeun. Brother Abdulkarim Akorede, wọ́n ní Ustaz Jamiu Adégúnwà ní káwọn èèyàn ọmọ jájá. Ó ṣe research débẹ̀ ni, àwọn ni wọ́n rí
pẹ̀lú research wọn. So tí wọ́n bá sọ ìwọ tán sọ fún tó bá ní interest láti jàjà lọ jẹ́ náà tó bá dẹ̀ ní interest láti jàjà fi wọ́n sílẹ̀ jẹ́ káwọn ọmọ jẹ ajá títí wọn. Ṣé wọ́n fa wọ́n ṣe Ustaz Jami Adégúnwà ṣé wọ́n fi agídí fún yẹn ní ajá jẹ ni? Ìyẹn ò wá tí sọ pé káwá máa pè wọ́n ní Ajágúnwà. Ẹni ó fẹ́ rí ara deformation of character tá à ń sọ nìyẹn. Ẹ má pe ẹnì kankan ní orúkọ tí ò jẹ́ lórí social media. Òun ló sẹ́rí ọ̀rọ̀ deformation òun ló ìyá Ọ̀ṣun wà ní prison báyìí o. Wọ́n àti ìfìyà Ọ̀ṣun lẹ̀ o. August 29 ni wọ́n máa dájọ́ Ọ̀yọ́ Ọ̀ṣun ní prison. Ó jẹ́ pé Ọ̀yọ́ Ọ̀ṣun náà bẹ́ prison báyìí. Tá a sì ń bá Ìyá Ọ̀ṣun bẹ̀bẹ̀ lọ́wọ́ pé kí wọ́n síjú àánú wò Ọ̀yọ́ Ọ̀ṣun. Gbogbo àwọn ta lọ́lọ́run tí wọ́n kóra wọn yóò láwọn fẹ́ lọ sọdún ṣẹ̀ṣe. Èmi bọ́ sórí social media mo sọ fún wọn pé ẹ̀yin ta lọ́lọ́run ẹ máa bọ̀ lóṣogbo. Wọ́n ń sọdún Ọ̀ṣun lọ lóṣogbo. Òṣogbo làwa wà. Àwọn ọba ń sọdún Ọ̀ṣun ṣùgbọ́n àyè gbáyìn nílùú Òṣogbo láti sọdún Ọ̀ṣun. Ẹ má lọ bẹ̀yẹn lọ create problem. Ìyá Ọ̀ṣun wà nínú Ìyá Ọ̀ṣun wọ́n wà nínú problem lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó yẹ kẹ́ ẹ wá ọ̀nà láti appeal sí àwọn àfáà tí ń bẹ ní ìlú Ìlọrin ni, kì í ṣe láti tún create more problem. Torí ní ìmọ̀ ọ̀bẹ bá ti ń create more problem náà ni yóò máa bounce back lórí Ìyá Ọ̀ṣun. Ẹ tún wá lórílẹ̀ ẹ tún wá gbà lọ́rin lọ. Ìyá Ọ̀ṣun wà ní prison àti fi Ìyá Ọ̀ṣun lẹ̀. Ìwọ tó ti fi ẹnu bú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà, tó ti fẹnu bà orúkọ àwọn àgbàlagbà, ó tún wá láyé ó tún lọ sílùú Ìlọrin. Ẹ dákun ẹni tí wọ́n ń wá ní station ṣé máa ń rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ bẹ́ẹ̀. Ẹni tán fẹ́ sunjẹ tí ń fi epo rárá. Islam láàánú tó bá lọ jásí pé ta lọ́lọ́run kò tàbùkù àwọn àfáà wa, kò tàbùkù àwọn àgbàlagbà ní, kò sẹ́ni tó máa arrest ẹ̀. Kódà tí wọ́n bá arrest ẹ̀ tó wá jẹ́ pọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ ní ń sọ, tí wọ́n bá arrest ẹ̀ nínú ẹni tí ó jáde tí tẹ́mi gẹ́gẹ́ ó fún ní backup ni mo wà. Lóòótọ́ gbogbo wa la ń sọ pé freedom of religion wà lóòótọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lábẹ́ freedom of religion òun náà ni àṣà àti ìṣe ìlú kọ̀ọ̀kan wà. Ọ̀ṣun Òṣogbo ní ìsìn àṣà ìlú Ọ̀ṣun ni ọdọọdún náà sì ń ṣe lóṣogbo. Ọlọ́run nìkan lọ́mọ bó ṣe lè jẹ́ kéèyàn parẹ́. Ẹnìkan ò lè láyà kó wá lọ sọ pé ọdún Òṣogbo yẹn o nílùú Òṣogbo àwọn tẹ́ bá ti rí mbẹ̀ ẹ máa kó wọn. Ṣé ẹ máa pe irú ẹni tó bá lọ síbi ọdún Òṣogbo àwọn ọlọ́pàá máa arrest ẹ̀. Ọdún Ṣàngó tí wọ́n ń ṣe nílùú Ẹdẹ Ọlọ́run nìkan ló mọ̀ bó ṣe lè paná rẹ̀. Kò sẹ́nìkan tó lè láyà lọ sílùú Ẹdẹ pé ọdún Ṣàngó ọya o Orísun ibi tí a ti ń ṣe ọdún yẹn yìí ọya ẹgbẹ́ búdòsà kan wá wó. Ọdún àlùkùrìánì níbi tó sì ti ń sọ ọdún àlùkùrìánì náà, oníṣàngó kọ́ mọ́ gbé ọdún Ṣàngó rẹ̀ lọ síbi tó ti ń sọ ọdún àlùkùrìánì bí ẹni pé oníṣàngó fẹ́ lọ tọ́jà ń bẹ̀ ni. Kí Ọlọ́ṣun kọ́ mọ́ gbé ọdún rẹ̀ lọ síbi tó ti ń sọ ọdún àlùkùrìánì bí ẹni pé Ọlọ́ṣun fẹ́ lọ dá wàhálà alẹ́ ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni oníkùránì tí ń sọdún kùránì nílùú rẹ̀ onú òní gbé ọdún kùránì nílùú rẹ̀ kó wá gbé lọ sí ojúbọ Ọ̀ṣun kó níbẹ̀ ló ti fẹ́ sọdún kùránì òun. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ yìí kò mú wàhálà dání? Ìlú Ìlọrin gbogbo wa la mọ̀ pé ìlú Ìlọrin wà láì ní ṣàbòsí gbogbo wa la mọ̀ pé ìlú Ìlọrin ìlú àfáà ni. Wàláì láì ní ṣàbòsí ìlú àwọn àbá wa ní.
àtàwọn àfáà tó pọ̀. Tó bá ti ẹ̀wà jásí pé lóòótọ́ lẹ máa ń sọdún Ọ̀ṣun níbẹ̀, ẹ máa ń sọdún kiri níbẹ̀, àwọn èèyàn bẹ́bẹ̀ tí wọ́n sọ pé wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n náà ń fọgbọ́n ṣe, wọ́n publicize ẹ̀. Ṣùgbọ́n ní ìsìn ẹ lọ sórí rédíò, ẹ gbé sórí social media, ó túmọ̀ sí pé intentionally lẹ́bẹ̀ẹ́ fi wọ́jà. Ṣé ẹ mọ̀ pé ẹni tá a bá fẹ́ bú ní aborí pípa, èèyàn lè bú yàn pé orí rẹ̀ pa tí ò sì ní mú jàjà ní bọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀ tó bá sọ bó bá ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ní yóò sọ bóyá yóò mú jàjà ní àbí àbíkò. Ó lè bú yàn tí ò ní mú jà tí ó tún máa rẹ́rìn ó sì ń bú ni. Ṣùgbọ́n tó bá ti ń bú yàn ní bíbú tó ó mà pọ̀ ń bú ẹjọ́ mú nǹkan lẹ̀ ẹjọ́ jà, ọ̀fẹ́ bú apárí ní ìsìn ọwá níbà orí apárí òsì òbórí ẹ̀ ṣe pa apárí ìyà onú ògbò ọ̀padà o ẹjọ́ jà o toró ti bú. Ṣùgbọ́n ọ̀fẹ́ bú o sì fẹ́ jẹ́ kọ́ mà pọ̀ ń bú ni bàbá iwájú yìí máa ń dán, iwájú yìí máa ń dán ṣe ọmọdàbẹ́ ni pé ọ̀dà pé ó pa ní kìí ṣe pé ó ń dán. Sọ́ọ̀mà pọ̀ ti dọ́gbọ́n sọ kò ní mà pọ̀ kódà yóò tún máa rẹ́rìn pé èmi parí ogún tó máa sọ pé òun parí. Ẹni tó dá wàhálà ilẹ̀ Saheed Shittu ni o, Saheed Shittu ló dá wàhálà ilẹ̀ o, olóògbé orí kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn àfáà wa, olóògbé orí adìẹ. Saheed Shittu ó gbé orí adìẹ àwọn àfáà wa, ó wá lọ gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ lẹ́nìí lórí social media. Kò wá sẹ́ni náà tí ó ń fi lẹ́nu láti bú ẹni àfáà lórí social media, kò fi ẹni kankan lẹ́nu. Kódà ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ wá rí àwa tá a jẹ́ àfáà, wọ́n rí wá sí nǹkan kan mọ́ lórí social media. Gbogbo àwọn àfáà wa látara pé bí wọ́n ṣe ń bú àwọn àfáà wa yẹn, àwọn yẹn expect kí nǹkan máa ṣe wọ́n láti ẹjọ́ yìí. Wọ́n dẹ̀ rí pé Saheed Shittu máa bú àwọn èèyàn yìí, nǹkan kan máa ṣe kó máa kú kó máa ṣe gbà. Eléyìí ló fà á, òun ló fún ta lọ́lọ́ ní God. Òun ló fún ta lọ́lọ́run, Saheed Shittu ló fún ta lọ́lọ́run ní God lórí tí ń ṣe yẹ. Tá a bá sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń bú àwọn àfáà lórí social media, tá a bá sọ lọ wájú tá a sọ lọ ẹ̀yìn, ẹ̀dá kan ẹni tó jẹ́ nọ́mbà 1 ọ̀gá wọn tó fi àpẹẹrẹ bú yẹn lélẹ̀, òun náà ni Saheed Shittu. Bẹ́ẹ̀ ni brọ́dà mi Abdulkarim Akorede Ashley, òun náà ni Saheed Shittu. Òun náà ni Saheed Shittu. Saheed Shittu ló kọ́ sí gbogbo problem sí gbogbo problem tí táa ní lórí social media lẹ́ni, torí pé nínú ẹni tó jẹ́ kéèmì gangan tó sọ mí di ẹni tó wà lórí social media ní Saheed Shittu wà. Torí pé Saheed Shittu ń bú àwọn àfáà wa ló jẹ́ kí n lọ open page, ló sọ mí di oní social media pé ẹni tí ń bú àfáà wa yìí, àwọn àfáà wa ò ní sọ̀rọ̀, àwọn àfáà wa ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n wa tá a jẹ́ ọmọ kéwú a ní wòran. Àwọn adájọ́ máa ní wòran. So tán bá wá mú ta lọ́lọ́run tí wọ́n fi gbòǹgbò àti ìwú gbòǹgbò, àti ìwú gbòǹgbò tán bá mú ta lọ́lọ́run
torí dọ̀la Saheed Shittu tí jáwọ́ tó bá lóun jáwọ́ lénìí tó bá tún dọ̀la ẹ̀ tún rí lórí social media tí ó tún ti máa ṣépè fún àwọn àgbà fún àwọn àgbàlagbà àwọn àfáà. ọ̀rọ̀ ta lọ́lọ́run yàtọ̀ sọ́rọ̀ Yorùbá nation ta lọ́lọ́run ọ̀dá sí Yorùbá nation o èmi lè ṣe Yorùbá nation èmi ṣe Yorùbá nation torí wàhálà àti ìdààmú tí àwọn Fúlàní kó wá sílẹ̀ Yorùbá dọ́là mo sì wà lórí ọ̀rọ̀ Yorùbá nation o èmi ò kú lórí ọ̀rọ̀ Yorùbá nation o tọ́wájẹ́ yẹn ni o. dọ́là èmi wà lórí ọ̀rọ̀ Yorùbá nation o mi kú lórí ọ̀rọ̀ Yorùbá nation o ṣùgbọ́n Yorùbá nation kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ti tèmi ṣé Yorùbá nation ni ṣé ẹ̀dá kan ṣé tí ìyẹn bá wá ń ṣe Yorùbá nation ẹ̀mẹ́nu lèmi jáde tí mò ń bú àwọn àgbààgbà nínú ìṣẹ̀ṣe ẹ̀mẹ́nu ni mo jáde tí mò ń bú àwọn àgbààgbà oníṣẹ̀ṣe ẹ̀mẹ́nu ni mo jáde tí mò ń bú àwọn àfáà alùsùnà tí mo wá ń yàkàyàkà wọn tí mò ń lálí wọn tí mò ń bú bàbá wọn tí mò ń bú yàláyà wọn ẹ̀mélòó tí n bá fẹ́ sọ̀rọ̀ sí yàn àwọn tó jó lóṣèlú lèmi máa ń sọ̀rọ̀ sí àwọn tí wọ́n wà ní ìgbọnú àrísìkí wa tí wọ́n ṣe dáadáa sí wa àwọn lèmi máa ń sọ̀rọ̀ sí tí n bá fẹ́ sọ̀rọ̀ sí yàn ẹ̀tọ́ mi sì ni kí n sọ̀rọ̀ sí ẹni tí man raha munkaran minkum falyughayyirhu biyadihi fa in lam yastati fa bilisanihi fa in lam yastati fa biqalbihi Ànábì ò ní kágọ̀ Ànábì ò sì ní ká má béèrè ẹ̀tọ́ wa dọ́là ọ̀sẹ̀ èmi ń ṣe Yorùbá nation and I will continue to ask for my rights. I will continue to ask for my rights. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ deformation ni ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ni mùsùlùmí ni mí pé mo jẹ́ mùsùlùmí kò sọ pé mo láwọn àwọn oníṣẹ̀ṣe mo ní wọn lọ́rẹ̀ẹ́ tọ́pọ̀ mo ní àwọn Christian lọ́rẹ̀ẹ́ tọ́pọ̀ ṣùgbọ́n mi ò ní sọ́pọ́ọ̀tì ẹni tí bá tó bá ṣe kí ni tí bá ń tàbùkù àgbàlagbà ẹni tí mẹ́mbẹ̀ nìyẹn èmi ò ní sọ́pọ́ọ̀tì ìwà ìbàjẹ́ kódà kéèyàn jáfa tó bá gbé ìwà àbàjẹ́ kan lọ́wọ́ mẹ́rin lẹ́yìn tó ní pọ́ jáfa kí wọ́n support ẹ I will never support you like I will not support you. Kéèyàn jáfa ká tó wá sọ pé èèyàn wá jẹ́ ẹlẹ́sìn míì ó wá ń ṣe tí ọ̀dá àyèmáyé ìgbàdémí àti ìta lọ́lọ́run ti jà lórí social media now. Nígbà tí mo ti wúmúra dé ẹni tí mo kọ́kọ́ bá jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ta lọ́lọ́ ni ẹni tí mo kọ́kọ́ bá jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí mo ti wúmúra dé ẹni tí mo kọ́kọ́ bá jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ta lọ́lọ́ ni mo kọ́kọ́ bá jà in tó sì jẹ́ ń bájà kìí ṣe torí pé ń ṣe ìṣẹ̀sí ló jẹ́ ń bájà o in tó ń fẹ́ ṣe nìyẹn in tó jẹ́ kí ń bájà nígbà náà ni pé ó ń tàbùkù àwọn àgbàlagbà nínú ẹ̀sìn wa
ó ń defame, ó ń borúkọ àwọn àgbàlagbà jẹ́ nínú ẹ̀sìn wa. In tó jẹ́ kí n bàjá nìyẹn. In tó jẹ́ kí n bàjá nìyẹn. Nígbà tí a sì sọ tí ọ̀gbọ́n, Ọlọ́run wá kádàrá pé òṣùwọ̀n rẹ̀ kún. Ọlọ́run ti sọ pé òṣùwọ̀n rẹ̀ kún nìyẹn. Torí pé ẹni tí kì í bá ti gbọ́ ìmọ̀ràn, ibi tọ́rọ̀ rẹ̀ máa já sí náà lọ́rọ̀ rẹ̀ já sí yẹn. Ẹ lọ wo Trinity. Ẹ lọ wo Trinity. Nígbà tí Trinity bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn pranks tí ń ṣe lábẹ́ comment section, àwọn èèyàn máa ń pè sákíyèsí ṣùgbọ́n kì í gbọ́. Nígbà tó sùnwọ̀n rẹ̀ kún kọ́, wọ́n gbé lọ ilé ẹjọ́. Ẹni tí ń ṣe prank nìyẹn o. Prank lásán nìyẹn ń ṣe o. Tó bá ṣe prank tán, àwọn tó prank yẹn ó máa ń fún wọn lówó o. Prank nìyẹn ń ṣe o. Èyí tó wá fi mú àwọn ọlọ́pàá, tí wọ́n fi lè lọ arrest ẹni tí ń ṣe prank, ordinary prank, tí ò serious, kì í ṣe pé serious lórí prank tí ń ṣe o, kò serious lórí prank tí ń ṣe o. Èyí tó fi wá mú àwọn ọlọ́pàá tí wọ́n wá lọ mú ẹni tí ò serious lórí tó ṣe yẹn, tádẹ̀ tí mọ́lé láàrin oṣù kan, ibẹ̀ ló ti sọdún Iléyá. Ká tó wá sọ ẹni tó serious lórí kábàyàn lórúkọ jẹ́. Nígbà yẹn tí n bá jáde ta lọ́lọ́run ẹn tó ń sọ yìí kódà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lábẹ́ kọ́mẹ̀ntì ni wọ́n ń bú wa. A tún ti ráwọn kan bí náà ní ẹ̀sẹ̀ tí wọ́n tún ti ń sọ̀sọ̀ kú sọ. Oníyàwó mẹ́ta, mo kí ń kú iṣẹ́ púpọ̀, ẹ kú iṣẹ́ wàláhì. Ọ̀tọ̀ lójú tí mo máa fi wo níyàwó mẹ́ta tẹ́lẹ̀, torí iṣẹ́ títí sáìdì sí tún ṣe yẹn, mo ń fi ojú rẹ̀ wo níyàwó mẹ́ta náà. Láti àná tó níyàwó mẹ́ta ti ṣe program, mo ti rí ipa tó kó lórí ọ̀rọ̀ yìí wàláhì. Inú mi mọ́ pátápátá sóníyàwó mẹ́ta, torí gbogbo èrò tèmi personally ni pé oníyàwó mẹ́ta ń kún sáìdì sí tù lọ́wọ́ láti máa bú àwọn àgbààgbà ẹ̀sìn. Ṣùgbọ́n pẹ̀lú ń tó ṣẹlẹ̀ yìí, ó jẹ́ kí n rí pé oníyàwó mẹ́ta aláníyàn dáadáa ni. Ó túmọ̀ sí pé sọpọ́ọ̀tì tó sọpọ́ọ̀tì sáìdì sí túnjò ní, ó sọpọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú àníyàn dáadáa, bó ti ẹ̀ jẹ́ pé àníyàn sáìdì sí tù kódà. Torí pọ̀ ló fi àpẹẹrẹ bú lélẹ̀ bí wọ́n ti ń bú àgbàlagbà, tí wọ́n ń yàkàyàkà àgbàlagbà. sáìdì sí tù ló gbé wá, òun ló dálẹ̀. Aṣíwájú Felix Olúwàgbèmí, ẹ̀sà ń tẹnumọ́, ẹni kí n sọ ìtumọ̀ àfáà fún yín. Tẹ́ bá wà níbẹ̀, ẹ ṣe yes, kí n wá sọ̀túnmọ̀ rẹ̀ fún yín. Tẹ́ bá wà níbẹ̀, torí mi ní láìkí kí n sọ kọjẹ́ bẹ́ẹ̀ sí online, kẹ́ má padà gbọ́. Ẹni tó béèrè question yẹn, tó bá fẹ́ kí n sọ fún ẹ, ṣe yes, tí n bá ti rí yes ẹ,
màá wá sọ fún ẹ kí n tó máa bá program mi lọ padà. Aṣíwájú Falex olúwa gbọ́ tèmi ẹni kí n sọ̀túnmọ́ alfa kí n sọ fún yín. Tẹ́ bá ti ṣe yes màá sọ̀túnmọ́ rẹ̀ fún yín. So ẹ̀yin èèyàn mi ẹ̀sùn tí wọ́n mú ta lọ́lọ́run fún gbogbo àná láti mọ̀, gbogbo àná ni a ti gbọ́. October 5 ni wọ́n fi ẹjọ́ ni wọ́n fi hearing rẹ̀ sí. October 5 ẹ̀yin oníṣẹ̀ṣe lèmi wá rọ̀ o, èmi wá rọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ni o. Tẹ́ gbómi ìjàkaná against Islam, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe tán wà lórí social media ní ẹ̀sẹ̀ yìí ká má ti rí káwà àfáà sọ̀rọ̀ ni wọ́n á ti sáré máa bú wa, wọ́n á ti sáré máa kọ ìkọkúkọ sábẹ́ kọ́mẹ̀ntì wa. Tọ́ Aṣíwájú Falex ẹlẹ́fẹ́ mọ̀túnmọ̀ àfáà ọ̀nà méjì ló pín sí. Tí wọ́n bá ń pe àfáà méjì ni so ti yé báyẹn, ṣùgbọ́n ẹyọ kan nínú rẹ̀ ó ní ẹni tí ó bá jẹ́ alima hadiba ní jẹ́ ẹni ó bá jẹ́ akẹ́kọ̀ọ́ olùkọ́ tó sì jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́, ẹyọ kan nínú àfáà ní jẹ́. Tí wọ́n bá pèyàn ní àfáà in tí ọ̀dá nìyẹn. Àfàtù ó ní táù màrìbútù ó ní lẹ́yìn. Àfàtù in tí ọ̀dá nìyẹn, àwa ò jẹ́ yẹn. Ṣùgbọ́n àlùfáà alif lam faf ìyẹn làwa ń jẹ́. Èèyàn kan, ìtumọ̀ rẹ̀ ní èèyàn kan tó dúró nípò ẹgbẹ̀rún èèyàn. Èèyàn kan ṣoṣo tó dúró nípò ẹgbẹ̀rún èèyàn. Nínú orin àfáwà Ibnu Dúró nìkan tó kọ pé wà násù alifun mínúhùmù kàwà ìdíhun. Wà násù alifun mínúhùmù kàwà ìdíhun. Wàwà ìdùn kàlì alifi ń amúrù àní. Ìtumọ̀ orin yẹn ni pé ẹ̀rí pé àlùfáà yọ ọjẹ́ yọ mẹ́ alifun ẹgbẹ̀rún èèyàn ní jàfà. Tẹ́ bá ti rí àfáà kan ó dúró nípò ẹgbẹ̀rún èèyàn. Kí ni rísìn tí àlùfáà kì í ṣe àfáà o, ọ̀tọ̀ ni àfáà ọ̀tọ̀ ni àlùfáà. Àlùfáà làwa ń jẹ́ o, àwọn ò jẹ́ àfáà. So ti yẹ báyẹn Aṣíwájú Falex, àwọn ò jẹ́ àfáà, àlùfáà làwa ń jẹ́. Àlùfáà wọ́n lè pé kí yúyàn ọmọ hàn dáadáa ni, ṣùgbọ́n tó pé àlùfáà ọmọ pé àlùfáà ló ń pè. Ṣùgbọ́n kí wọ́n wá sọ pé àfáà, àwa ìṣe àfáà èyí tí ọ̀dá ní jẹ́ àfáà. Ṣùgbọ́n àlùfáà àwa là à ń jẹ́ àlùfáà, torí pé ìtumọ̀ àlùfáà ní alifun èèyàn kan ṣoṣo tó ń ṣiṣẹ́ ẹgbẹ̀rún èèyàn. Oní ọkọ̀ ọmọlẹ́kọ̀ọ́ yóò kọ́ nímọ̀, yóò kọ́ ní bó ṣe ń lo ayé, yóò kọ́ bí ó ṣe rí àlìkìyámà. Ẹni inú run ọ̀dọ̀ àfáà ní ó lọ, ẹni orí ń fọ́ ọ̀dọ̀ àfáà ní ó lọ, ẹni ìsàsíbọ̀ ọ̀dọ̀ àfáà ní ó lọ,
ẹni ó sorí rí ọ̀dọ̀ àfáà ní ọlọ gbogbo tí ń jí ọmọ aráyé ni wọ́n á máa gbé ìṣòro wọn tí ọ̀jọ́ra wọn á lọ máa kó bá àfáà ẹni tí ò ní ṣòro gan tó fẹ́ gba ìmọ̀ràn yóò lọ sọ́dọ̀ àlùfáà pé àlùfáà ẹ dákun mo fẹ́ ṣe nǹkan mẹ́fẹ́ ẹ dákun ẹ bá ń bẹ lọ́hùn sọ́nà ń bẹ́ẹ̀ ẹni ó bímọ tí ò róyún ní àbí ẹni ó bímọ táwọn ọmọ rẹ̀ ò sí dáadáa yóò kọrí sọ́dọ̀ àfáà men èèyàn kan ṣoṣo tó dúró nípò ẹgbẹ̀rún èèyàn ò ní àlùfáà wà náàsù alifun menehumu kawahidin ẹgbẹ̀rún èèyàn tí ó bá wúlò láwùjọ wọ́n dàbí èèyàn kan ṣoṣo ni ìtumọ̀ orin tí mo kà nìyẹn o wà náàsù alifun menehumu kawahidin àwọn ẹgbẹ̀rún èèyàn tí wọ́n láwùjọ káwà ìdíhùn ìwúlò wọn kò ní wọn àti ẹ̀wà wúlò láwùjọ rárá káwà ìdíhùn wọ́n dàbí bí ẹyọ èèyàn kan ẹgbẹ̀rún èèyàn tí ò wúlò wọ́n dàbí èèyàn ẹyọ kan ni ṣùgbọ́n wàwà ìdíhùn kálí alifi ń amúrú àní tọ́rọ̀ bá lé ẹni tá a lè lọ sábà tí yóò gbani níjọ́ tọ́rọ̀ bá lé látara pé ó ní aláfẹ̀yìntì ọlọ́lọ́hun tí yóò sì bẹ́lọ̀ fún àti yóò sì rí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ alifun ni ẹgbẹ̀rún èèyàn ní kìí sí èèyàn kan ṣoṣo ìtumọ̀ àlùfáà nìyẹn o brọ́dà wa so ẹ̀yin ògo olórin látorí bàbá wa aláàjì mi nì aṣáájú mi nì bàbá ń Bàrígà ẹni rere ẹkú iṣẹ́ takuntakun mo kí yín ọ̀gá mi pàtàkì Ṣéhù Labib bàbá dáadáa onínúure aláníyàn re mo kí yín ẹkú iṣẹ́ tó bá hate Islam ìwọ tó sọ nínú kọ́mẹ̀tì ní sí pé you will forever hate Islam o hate Islam fún gbèsè ayé rẹ fọ́ra rẹ ni o hate Islam fún any other person lákùndín lókùn wọ̀lìyádì ẹ̀sìn tí ẹ fún ọ ẹ̀sìn tèmi náà fún mi ní tẹ́mi èmi gẹ́gẹ́ bí mo sì jẹ́ mùsùlùmí yìí èmi náà èyí lè fẹ́ràn ìṣẹ̀ṣe láyé èyí lè fẹ́ràn òsàbíbọ̀ láyé àtayọ́mọ̀lì kìyàmátì ilé fẹ́ràn Ṣàngó bíbọ láyé àtẹyọmọlì kìyàmátì ilé fẹ́ràn eégún gbígbé láyé àtẹyọmọlì kìyàmátì ilé fẹ́ràn kéèyàn máa sí ẹbọ mọ́lọ́run láyé àtẹyọmọlì kìyàmátì tí nǹkan mẹ́ẹ̀ bá pa wá papọ̀ àjọṣe gẹ́gẹ́ bí Yorùbá nìsan ṣùgbọ́n pé ẹ wá gbé ẹbọ sílẹ̀ ẹ wá ẹsẹ̀ yìí kí gẹ́gẹ́ bí mo ti jẹ́ àbá kí n bá ń fẹ́ràn ẹbọ yín èmi ò ní bẹ́ ń fẹ́ràn ẹbọ yín o láyé láyé ṣùgbọ́n a lè jọ ṣe ní ìjọmọnìyàn níbi ìlú ó ti dàgbàsókè tó ní kálukú ó sì máa ṣẹ̀sìn rẹ̀ ìtẹ́mi ń preach nìyẹn ẹni tí ó bá yé láti ẹjọ́ yìí gẹ́gẹ́ bí ayé Al-Qur'an tó ti ayé Al-Qur'an fún wa ní freedom of religion níparí súrà yìí kùrìsíyù ní ìparí kùrìsíyù ayàtọ̀ tẹ̀lé kùrìsíyù lọ́lọ́run ti sọ ń bẹ̀ pé àti kọ́dítà bá yá rúsùdùmù lè gáyì lá ikraha fi dini ewé gígá egbò gígá Ọlọ́run ló ní kì í soníṣẹ̀ṣe ló ní ewé kọ́mẹ́ǹtì ni mo fi ń rẹ́spọ́ndì sí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn o torí bí èyí tí ò yí àwọn èèyàn pọ̀ o àwọn China
tí wọ́n ń gbé ewé àtegbò wá sí àwọn oníṣẹ̀ṣe Nàìjíríà náà lọ kọ́ China ní ewé àtegbò. Ọlọ́run ló dá ewé, òun ló dá egbò, òun ló dá orí alágẹmọ, òun ló dá gẹmọ. A lè lò fún ìwòsàn, fún ẹni ìwòsàn ara tá a bá mọ̀ pé ṣiṣẹ́ fún, torí pé oníṣẹ̀ṣe kọ́ ló dá ewé o, oníṣẹ̀ṣe kọ́ ló dá egbò o. Ọ̀rúnmìlà náà bá ewé láyé ni o. Sẹ́rí ẹ méjì a máa sọ̀rọ̀ lọ́bí gbogbo yẹn. Èmi ò fẹ́ máa tako ẹ̀sìn ẹlẹ́sìn, torí pé Ọlọ́run ti ní ká má bú ẹ̀sìn yẹn kankan, ká má bú ìtẹ́lẹ̀ kankan sìn. Ṣùgbọ́n àwọn tí ń kọ́mẹ̀ntì, àwọn ni wọ́n fẹ́ máa jẹ́ kí n máa sọ ọ̀rọ̀ tí ò yẹ kí n sọ. Pẹ̀lú kọ́mẹ̀ntì dèdèrè tẹ́ ń kọ́mẹ̀ntì síbẹ̀ yẹn. Pé mo máa ń jáwé, mo máa ń fọwọ́, èmi ń jáwé, mo ń wágbó. Kódà mo ń palàǹgbá, mo ń palàǹgbá, mo ń palàǹgbá. Ìyẹn ò disturb àjọṣe wa. Àní ìtẹ́mi wà fà ní pé kó ní kálukú sí ẹ̀sìn rẹ̀ peacefully. Kí mùsùlùmí ká má bú àwọn àgbàlagbà oníṣẹ̀ṣe, ká má sì bú ìṣẹ̀ṣe wọn, ká fi wọ́n lẹ̀ pẹ̀lú ẹ̀sìn wọn. Kí àwọn oníṣẹ̀ṣe irú títa lọ́lọ́run ṣe náà kó náà má ṣerú ẹ̀ mọ́, kó náà kíta lọ́lọ́run àti àwọn oníṣẹ̀ṣe kí wọ́n má bú wa, kí wọ́n má bú ẹ̀sìn wa, kí wọ́n má bú àwọn bàbá wa. Ta lọ́lọ́run ò lè kọ̀ntínú láti máa bú àwọn bàbá wa, ká fọwọ́ lẹ́rán ká máa wòran. Ta lọ́lọ́run kò lè máa bú ẹ̀sìn wa, kó máa bú àwọn bàbá wa, kó máa sọ pé mo ti mú kórópọn rẹ̀ lọ́wọ́, mo fẹ́ fọ́ báyìí. Mo ti mú kórópọn rẹ̀ lọ́wọ́, mo fẹ́ fọ́. Kó máa bú àwọn bàbá wa. Ká máa wòran náà o. In tó ti dáa jù ó ní pé kó ní kálukú ó sí ẹ̀sìn rẹ̀ peacefully. Ẹni ó bá fẹ́ bọ Ọ̀ṣun, lóòótọ́ ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni, ṣùgbọ́n ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ìṣe. Àṣà àti ìṣe ìlú Ìlọrin Kùránì ni, Kùránì. Ọmọ ìyá mi èmi ń pa aláǹgbá o, èmi sì ṣẹlẹ́bọ. Ẹni tó bá ní ikọ́ tó jẹ́ króníkù ikọ́, a máa fi aláǹgbá ṣèwòsàn rẹ̀. Tó jẹ́ pé ẹni tó ní ikọ́ yẹn, kódà kó jẹ́ pé ikọ́ yẹn wọ́n fi ṣe èèyàn ni, kó jẹ́ pé ikọ́ yẹn wọ́n fi ṣe èèyàn ni. Téèyàn bá ní ikọ́ tí wọ́n ti wò tí ò gbọ́wò, kódà kó jẹ́ kó fẹ́, kó jẹ́ ikọ́ fẹ́, àwa mọ̀ nǹkan rẹ̀ tó dájú, aláǹgbá láti fi ṣe. Ṣé aláǹgbá wà nínú ẹran tó lọ ń pèlè wọ̀ ni? Nínú àdíìsì wo ló sọ fún wa pé ẹrin èèwọ̀ láláǹgbá? Àwa là jẹ́, àwọn tí ń jẹ aláǹgbá ń jẹ́ náà o. Ṣé tá a bá dé ìlú kan tí ò sẹ́ran kankan bẹ̀ tó yẹ pé aláǹgbá náà gbé fún wa ni wọ́n fi sínú oúnjẹ, á sọ pé àjẹ́, àbí táwọn ọba tiẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí pé àwọn ìjẹ́ lọ́dọ̀ wa, ṣùgbọ́n kì í ṣe èèwọ̀ fún àwọn tí ń jẹ́. A ní ìdí ká gbàgbọ́ yé káwọn kọ́ wá wọn lọ́pọ̀ torí pé a ti ń lo ewé, a ti ń lo egbò, a ti dẹlẹ́bọ, àìsẹlẹ́bọ. Wọ́n mú ọmọ mi kan ní police station níjẹ̀lò, wọ́n mú, wọ́n ní wọ́n bá ọṣẹ nínú ilé rẹ̀ àti odó tí fi ń gún ọṣẹ. Èmi lọ police station, èmi ni mo lọ gbàálẹ̀, èmi pẹ̀lú àwọn àfáà wa kan tá a jọ lọ. A lọ bá DPO, a dẹ̀ sọ fún DPO sọ pé ọmọ yín ritualist ni, a sọ fún pé má sọ bẹ́ẹ̀ mọ́, lájí ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́. Báwo ló ti jẹ́ ritualist? Ó ní ṣé ìntẹ́ ẹ̀kọ́ náà ní kó máa gún ọṣẹ? A ní bẹ́ẹ̀ ni àwa la ní kó máa gún ọṣẹ. Àwa la ní kó máa gún ọṣẹ.
ọṣẹ lọ́ọ̀sì tá ń lò ṣé bí àwọn kan ni wọ́n pò ó sáàmọ́ tí wọ́n fi pò ó táwa náà bá wá ń gún ọṣẹ tá a méjì ọṣẹ fúnra wa sọ ó ti dẹ̀ṣẹ̀ fún wa lópin ìgbà tá a bá ti fi èèyàn tá a gún ẹrin èèyàn mọ́ lópin ìgbà tá a bá ti gún orí èèyàn mọ́ lópin ìgbà tá a bá ti fi nǹkan èèwọ̀ ká gún mọ́ kódà a lè gún aláǹgbá mọ́ a lè gún olóńgbò mọ́ kọ̀kan ní jẹ́ ààyè ni ànígún ma láàyè àkọ́kọ́ pa ká tó gún ma èmi ń ṣe o wọ́n sọ fún dpo pé àwọn ọlọ́ní tó bá wá jẹ́ pé ẹ̀ka nǹkan míì ma lọ́wọ́ tẹ́ ẹ bá ká nǹkan míì ma lọ́wọ́ tó tako òfin ìyẹn ni kẹ́ ẹ sọ fún wa tẹ́ ẹ bá ká nǹkan míì ma lọ́wọ́ tó tako òfin ẹ sọ fún wa tó bá jẹ́ pé ẹ bá orí èèyàn náà yàrá rẹ̀ torí gbogbo inú ilé rẹ̀ náà sars tẹ́ ẹ bá bá nǹkan míì bọ́yá ẹ borí èèyàn ọkàn tàbí anything tó wà incriminate tó lè incriminate ẹ̀ tẹ́ ẹ bá bá ẹ jẹ́ ká mọ̀ wọ́n rí nǹkan kan sọ́nà o lẹ́yìn pé odó àwọn rí odó tí fi ń gún ọṣẹ àwọn sì rí ọṣẹ àwọn á ní kó gbé lọ́wọ́ kan ya fọ́tò rẹ̀ dpo ẹ rìlíìsì ọmọ yìí àmú lọlé wọ́n tètè fẹ́ rìlíìsì rẹ̀ nígbà tá a wọ̀ mọ́ wọn lọ́wọ́ torí bá mọ́ èmi mọ ráìtì tèmi tí wọ́n ọ̀bá mọ ráìtì rẹ lájú rẹ kalẹ̀ kan jẹ ọmọ ayé èmi mọ ráìtì mi wàláhì agbá ọmọ yẹn kalẹ̀ lọ́wọ́ wọn àmọ́ ilé ìlọ so bá a ṣe kúrò níbẹ̀ nìyẹn so nǹkan èèwọ̀ tí ọ̀dá tó jẹ́ nǹkan haram ó ní ká má fi ṣiṣẹ́ ká má gùnmọ́sẹ́ ó ní ká má gùnmọ́sẹ́ so torí ìdí eléyìí ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe èmi rọ̀ yín mo bẹ̀ yín ẹ má fi ẹnu àbùkù kan ìsìláàmù àti àwọn bàbá wa nínú ẹ̀sìn ìsìláàmù má ẹ dákun èmi bẹ̀ yín ni mo rọ̀ yín ẹ má fi ẹnu àbùkù kan àwọn bàbá wa nínú ìsìláàmù àti ẹ̀sìn ìsìláàmù mọ́ tí ẹnìkan nínú àwọn èèyàn wa tó bá bú àwọn bàbá yín ẹ sú ẹni yẹn ẹ̀yin náà gbé lọ kóòtù torí pé mo jẹ́rìí àwọn èèyàn wa láàrin ara wa láti máa gbé ìmọ̀ yẹ̀wò kò sí mùsùlùmí tí máa bú àwọn bàbá mùsùlùmí kan ìbú àwọn bàbá yín ẹ lọ sórí social media ìdí òní mùsùlùmí kan jáde ló ń bú àwọn bàbá yín ẹ lè rí náà ẹ lọ mú evidence ẹ wá ẹ mú jáde ibi tí ẹ ti rá àfáà kan tó bẹ̀rẹ̀ sí ní máa bú àwọn bàbá yín tó bẹ̀rẹ̀ sí ní máa bú àwọn èèyàn ẹ lè rí náà ẹ lè rí ẹ dákun ẹ jẹ́ kó mọ níbi tọ́rọ̀ déhun ẹ̀kọ́ ní tó ṣẹlẹ̀ yìí náà ló máa jẹ́ fún ta lọ́lọ́run ẹ̀kọ́ ńlá ló máa jẹ́ fún ta lọ́lọ́run ẹ̀kọ́ ńlá ló máa jẹ́ fún tí a mọ̀ pé Yọ̀sún náà sì wà ní prison wọ́n àti fi Yọ̀sún lẹ̀ so nígbàtà bá wá ń jàjẹ ilé yìí ọjọ́ ògan la tó wá fẹ́ rójú ara wa la fẹ́ rójú ráyè ara wa nígbàtà bá ń jà tá ń gbéra wa lọ kóòtù tó ní kálukú bá dúró láàyè rẹ̀ tí mùsùlùmí táwọn òbú bàbá yín tẹ́yìn náà òbú bàbá wa tẹ́yìn òbú bàbá wa nígbàtà ẹ bá bú bàbá wa bó láti ní tó bá fẹ́ gbé lọ kóòtù
ara tá à ń sọ nìyẹn mo ti sọ fún ìwọ Black Malia mo ní kó o mọ̀ pé Ustaz Jamiu ní ajagun wà mà ọ̀gbọ́rọ̀ mẹ́ẹ̀mọ́ tí máa ń ṣe yín ara deformation of character náà nìyẹn so tí wọ́n bá wá trace ẹ kọ́mẹ̀ntì rẹ yìí ní ìsìn tí wọ́n ta screenshot ẹ tí wọ́n trace ẹ tán mú ẹ kí làwọn èèyàn tó fẹ́ máa sọ kí làwọn èèyàn tó fẹ́ máa sọ so wọ́n á máa sọ fún ọ pé ọ̀jẹ̀bí òun pé èèyàn ní ajágó wà irú ní ìsìn Ustaz Adégún wà tó bá yẹ pé àwọn náà wà lórí program yìí tàbá padà rí wọ́n wá screenshot wọ́n trace ẹ wọ́n mú ọ wọ́n wá bó ṣe àwọn tó ọkọ̀ yìí wọ́n mú lọ ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀ kí ló fẹ́ máa sọ so ẹjẹ́ á máa lo làkà ìpẹ̀lú tá a bá fẹ́ ṣe ẹ má jẹ́ kí a borúkọ ara wa jẹ́ ẹ má jẹ́ aborúkọ bàbá ń bàbá jẹ́ bàbá tá aborúkọ rẹ̀ jẹ́ yẹn bàbá tá ń ṣépè fún yẹn bàbá tá ń sọ pé mo ti gbá kọ́rọ̀pọ̀ rẹ̀ mo fẹ́ fọ́ yẹn ó náà ní ọmọ ó náà bímọ ó lẹ́gbọ̀n ó lábúrò ó lẹ́bí ó lọ́rẹ̀ẹ́ wọ́n wá rí prógrámù wọn wá rí pé kọ́rọ̀pọ̀ rẹ̀ mi lè yẹ̀ kan ló fẹ́ fọ́ yìí wọ́n wá rí tó mọ́ kí èèyàn wọn sínú àwọn yẹn máa dùn ẹ lè pè wọlé o ẹni tó bá fẹ́ pè wọlé ẹ pè mí sórí 080 36 33 33 13 080 36 080 33 33 13 ẹni ọba fẹ́ dá sí ẹ bá wa dá sí ẹni ọba fẹ́ dá sí ẹ dá sí so ẹ lè pè wọlé ẹ lè pè wọlé sórí nọ́mbà tí mo pín sí ojú screen yẹn ẹ lè pè wọlé 080 36 33 33 13 so kó ní kálukú maintain lórí ilé rẹ̀ nítorí wá sọ nìyẹn o so that kò ní sí pé a máa bára wa fa wàhálà èèyàn kan máa ṣẹ̀wọ̀n èèyàn kan máa ṣẹ̀wọ̀n èèyàn kan máa lẹ ẹ̀wọ̀n èèyàn kan máa lọ Mọ́kà èèyàn kan máa lọ sí Amẹ́ríkà kò ní sí yẹn gbogbo wa lákàjọ máa lọ Amẹ́ríkà. Salaam alaikum. Salaam alaikum. Salaam alaikum sir. What's up like? Ẹ kú ètò sir. Yes sir. Ayilara Abdulfatah ni orúkọ mi sir. Mr. Ayilara Abdulfatah láti dúró lẹ ti pè wá. Láti Ìbàdàn. Ok, ẹ bá wa dá sí kí lẹ rí sí ìṣù yìí. Ṣe rí Ọlọ́run ó jẹ́ kó dáa fún yín. Àmín. So tí èèyàn bá ń bá èèyàn jà kó máa ro ọjọ́ iwájú. Àwọn tí wọ́n dá nǹkan yìí lẹ̀ tá a bá wò látẹ̀yìnwá tẹ́lẹ̀ ta ni wọ́n bí dáa tó lè máa sọ̀rọ̀ sí àwọn àáfàá wa tàbí tó lè máa sọ̀rọ̀ sí àwọn ẹni Ọlọ́run láti lè wá tẹ́lẹ̀. Kò sí. Ṣùgbọ́n nígbà táwa gangan tá a ti sọra wa di ohun tọ́lọ́run ò pè wá tó jẹ́ pé àwọn bóyá èèyàn ká mọ̀ dárúkọ alisu náà ni ali kìíní kan ni tó jẹ́ pé gbogbo àwọn bàbá wa yẹn gbogbo wọn láti yẹ̀yẹ́ wọn látòkè délẹ̀ pátápátá tó kí la fẹ́ kí àwọn èèyàn ó ṣe. Àbí. A ti gbà yẹn láti fún gbogbo àwọn èèyàn lọ́rọ̀ sọ. Wàláì. A ti gbà yẹn láti fẹ̀dí ara wa síta. Wàláì. Títí dòní gbogbo àwọn bàbá yẹn ká lè máa bú wọn bẹ́ẹ̀ yẹn náà gbogbo bí wọ́n ṣe ṣe yẹn wọ́n tún fẹ̀mí wọn lẹ̀ lórí ẹ̀sìn yìí so àwọn yẹn wá léèyàn burúkú ní ìsìn. Àbí o. Kágbà pé bí wọ́n ṣe wà gbogbo bí tí wọ́n rí mo bẹ́ẹ̀ wọ́n sì ṣe é mọ́ torí ẹ̀sìn gbogbo bí wọ́n sì ṣe ṣe yẹn náà ló jẹ́ káwa náà ó bá a lé nì. So tí wọn ò bá ṣe é bẹ́ẹ̀ yẹn kí wọ́n fẹ̀mí wọn lẹ̀ fún ẹ̀sìn yìí a lè bá a lé nì ní ó ti parẹ́. Bẹ́ẹ̀ ni. So kì í ṣe pé gbogbo àwọn tó ń ṣe gbogbo tó ń ṣe lénìí kì í ṣe bí wọn. Ṣùgbọ́n gbogbo àwọn yẹn náà
ká wá gbìyànjú ká tírìtì wọn, ká fọpọlọ tírìtì wọn, ká mọ̀ tírìtì wọn lọ́nà tí ó gbà tó jẹ́ pé tó bá dọjọ́ míì tó bá fẹ́ tírìtì àwa náà nípò míì tó yẹ pé the same way bá a ṣe tírìtì wọn jẹ́ mọ̀ pé irú kéèsì yìí kò jẹ́ máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. Ó ti ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí tó yẹ pé bó ṣe ń ṣẹlẹ̀ síta lọ́lọ́run lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ sáwọn kan míì. ìlọ́jẹ́ ń sọ pé ọ̀rọ̀ brọ́dà mi ọ̀rọ̀ orúkọ kódà kò jẹ́ láàrin mùsùlùmí síra wọn oníkálukú máa ní láti protect orúkọ fámìlì ara rẹ̀ kọjá mùsùlùmí gan ló borúkọ èèyàn jẹ́ èèyàn ó react. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa ni la mú gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí ká fún wọn pé nígbà tí lè ti ọ̀pọ̀ jẹ́ mùsùlùmí mọ́ ó sì lè láàyè látún ti lè upgrade níbi tó wà kó di alìsúnà kó di nǹkan kan kó dà àfáà kó di gbogbo ohun tó bá fẹ́ dà nínú ẹ̀sìn. nígbà tá a bá wá ti mú wọn pé olòṣì ni kinní kan ni ẹni náà ni nǹkan kan ni ẹni tó sì wà nú ẹ̀sìn tí ò kúrò. so ká máa ṣọ́ra ṣe gbogbo ohun tá a bá ń ṣe ọlọ́run aláàánú ohun tí òun ṣe ló ń jìyà rẹ̀ gbogbo téèyàn bá ń ṣe kéèyàn moderate ẹ̀ kó má kọjá yìí ẹ̀ lórí ẹ̀ kéèyàn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n kọjá yìí ẹ̀ lórí èṣù rẹ̀ fún tì í wọ́n bá ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. àmín àmín yóò yẹ kò ní yẹ lè ẹ̀sìn jazakumullahu khairan kesiran ẹ̀sìn gan. so ẹ lè pè wọlé ẹni ó bá fẹ́ pè o àǹfààní ti wà ńlẹ̀ o ẹni ó bá fẹ́ pè wọlé o ẹ pè wọlé láàrin ìṣẹ́jú mélòó kan ká parí program. so Saheed Shittu ohun gangan ní gbòǹgbò ó ní ẹni tí ó jẹ́ originator problem yìí ẹni tó dá wàhálà ìgangan sílẹ̀ tó jẹ́ káwọn èèyàn máa rí gbogbo àwọn àgbààgbà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn àfáà wa fín Saheed Shittu ló dálẹ̀. Assalamu alaikum o. Láti ìbọlẹ̀ tí ń pè kí lórúkọ yín ẹ bá wa dá sí o. Ok, orúkọ tèmi ni Akínyẹmí Ṣẹ́gun, Christian ni mí. Ok. Ṣé rí kọ́lọ́run wà pẹ̀lú yín sá, Ọlọ́run á bá da ẹ̀mí yín sí. Àmín. Àmín, mo ń gbọ́ yín, gbogbo èèyàn ń gbọ́ yín. Ṣé rí èmi ní àwọn Muslim tó jẹ́ ọ̀rẹ́ tó lè jẹ́ pé mo gbé àárín wọn dàgbà tí mo dẹ̀ ṣe ń gbé àárín wọn. Mo kọ́ lórí program kan lórí Muslim program kan lẹ́nu. Mo ní ara àwọn Muslim méjì tí mo like jù tí mo lè fẹ́ sọ pé ìwà wọn dá yàtọ̀. Bàbá Akéwù gba gold àti àfáà jẹ́jẹ́ wọ́n dá yàtọ̀ nínú wọn tí mo ti ń rí. Ṣé rí gbogbo àwọn Mùsùlùmí tó kù púpọ̀ ni wọ́n kò hùwà amúnibúni lọ́pọ̀lọpọ̀ púpọ̀ ni wọ́n hùwà bí ẹranko ni especially àwọn Mùsùlùmí orí social media. Especially àwọn Mùsùlùmí orí social media. Ṣé rí gbogbo problem tó wà nílùú ìpátá lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn èdè Mùsùlùmí ló dálẹ̀ o. Mi ò support Tani Olohun. Ṣùgbọ́n inú mi wọ́n ti ń bú wọn kò ní dá fún àbá lágége kò ní dá fún àbá kíní kan kò ní dá fún àbá kíní kan. Nígbà tí wọ́n tiẹ̀ tí ìrìn ti Sunday Igboho ìyẹn máa ń kọ́ṣọ̀ ní ẹ̀dí ẹ̀. bẹ́ẹ̀ ni. bọ́ọ̀ láti ìgbà tó ti mú mọ́ ìyẹn tí màá yẹn ti wà níbi tó wà yẹn tóun náà ti wá kúrò Nàìjíríà ó wá ràn yẹn dáadáa kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. ọjọ́ wo ni Tani Olohun dé. àbí. àwọn Mùsùlùmí fi ẹ̀tẹ́ lẹ̀ wọ́n ń pa làpálàpá. àní tó tún wá burú jù ń bẹ̀ ni pé ṣé dandan ni kí àwọn Mùsùlùmí ṣé nínú gbogbo Al-Qur'an bó ṣe tóbi tó yẹn ní ìgbà táwa wà ní kékeré àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ aláàjì bílò àwọn mẹ́mbà wọn gbàwẹ̀ ni àwọn mẹ́mbà wọn jí sáàrì ni nígbà yìí tá a mú ẹnìkan bí a kírísítọ̀n lẹ́nìkan tá a mú ẹnìkan láyé àwọn bá fọ́ọ̀tì. brọ́dà mi mo fẹ́ kẹ́ ẹ báláǹsì lórí ọ̀rọ̀ yín o mo fẹ́ kẹ́ ẹ báláǹsì. ibẹ̀ náà ni mo lọ àwọn òbá gbogbo eléyìí nígbà táwa ń dàgbà níwọ̀n bá bí ọdún 5 sọ́dún 10 sígbà táwa yìí náà ní gbogbo rádaràda yìí ló bẹ̀rẹ̀ ṣé àwọn Mùsùlùmí wọn ní nǹkan tó lè sọ nínú Al-Qur'an ju kọ́ máa sọ pé àwọn ọkùnrin ẹlẹ́bọ kí ló kò yín Al-Qur'an tẹ̀ ń kà fún wa tá à ń gbọ́ báwa kò bá tiẹ̀ mọ́ dáadáa
àmọ́ tátàpá nínú ẹ̀ ń sọ fún wa pé ó ní kẹ́ máa kú. èébú títa lọ́lọ́run náà tí ń bú àwọn àbàfà yẹn sọ́dá. ẹ̀gbọ́n kan tí mo sọ sà èmi ò sọpọ́ọ̀tì ta lọ́lọ́run èmi ò sọpọ́ọ̀tì ẹ̀ ọ̀rọ̀ mi mo ti bẹ̀rẹ̀ láti bẹ̀ mo ní mi ò sọpọ́ọ̀tì ẹ̀ mo rántí pé ní ìgbà kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọba Solomon kó owó kọ̀ọ̀kan ti da lẹ́kọ̀ọ́. èmi náà dá lẹ́kọ̀ọ́ nígbà tí mo ti múra dé ìjà tí mo fẹ́ bàjá nìyẹn tí mo ní kódà tí mo bọ́ lọ́wọ́ nílẹ̀ tó táwọn èèyàn gbé táwọn fi mi táwọn bẹ̀rẹ̀ sí ní mi pé. àní mo mọ̀ èmi sọ bí Christian lèmi sọ yìí o pé àwa tá à ń fa wàhálà yìí gangan àwọn tó jẹ́ olórí ẹ̀sìn àbí àwọn tó ti ní ọmọ tó ń kan lẹ́yìn àbí méjì ló ń dá wàhálà ilẹ̀ tí wọ́n ti jọ́ tí mo bàbá tó ń gba gold àti àfa ìjẹjẹ kí ló jẹ́ kí n láìka àfa ìjẹjẹ tó bá ṣe wá sí ẹ̀ pẹ̀lú àwàdà pẹ̀lú orin tó máa fi ṣe báyìí ó máa ń wòye láti darapọ̀ mọ́ mùsùlùmí ó máa ń wòye láti darapọ̀ mọ́ ẹ̀ tí ẹ̀ nígbà mọ̀ pé kí ló ń ṣe mẹ́wàá ní kó ṣàfẹ́jọ́ ìyẹn wọn ṣé nínú àlùkòrá yẹn a lè wàásù ìgbàlà fún ìrun èèyàn a lè sọ fún èèyàn pé ọ̀nà ni má ṣe báyìí kí ló kàn wá tá à ń jà fún Ọlọ́run kí ló kàn wá tá à ń sọ pé àwọn ọkùnrin ẹlẹ́bọ ni wọ́n àwọn ọkùnrin ọlọ́ṣun ni wọ́n àwọn ọkọ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ìlọrin nítorí àwọn àfáà kan tó tako tó di pé ọmọ máa ṣe wáàsí 1 hour 55 minutes nínú ẹ̀ àwọn eléṣù àwọn ọkùnrin eléṣù ló kàn yìí ṣé ìyẹn ni ìgbàlá ọkàn àwọn èèyàn tẹ̀yìn wà. ẹ bá wa sí pápá àwọn tó fẹ́ pè wọlé pọ̀ ẹ dákun ẹ sí. tó fi yẹn sìn èyí tí mo fẹ́ tẹ jọ kẹ́yìn tẹ jẹ́ olórí ẹ̀sìn kí ẹ bá wa ṣe ni wípé àwọn tó jẹ́ olórí ẹ̀sìn gangan ni kí wọ́n já mi nínú èèmọ̀ tó gbà kan Jésù kan jalè Jésù kan ṣe kinní kan ìkọ́lẹ̀ tó ń bá wọn sí látọ̀dọ̀ wọn sí. sẹ́ẹ̀rì brọ́dà mi sẹ́ẹ̀rì ọmọ ọgbọ́n yín yé púpọ̀ sẹ́ẹ̀rì ẹni tí ó ń dá wàhálà lẹ̀ social media wà lára tí ó ń kọ̀ sí problem látara pé lágbájá sọ̀rọ̀ sí mi ìmẹ́ náà fẹ́ èsì ọ̀rọ̀ ṣùgbọ́n láàrin àwa tá a jẹ́ mùsùlùmí ìyẹn ọkọ̀ mọ̀ dáadáa èmi wá ń sọ fún yín fọ́jíkálì pé tí ẹ bá ṣẹ́rẹ̀ pé àwa jẹ́ ààrẹ ìsìta lọ́lọ́run báyìí torí èmi yìí sàbòsí mi sì ní sàbòsí èèyàn kankan láíláí àti ààrẹ tí anybody nínú mùsùlùmí tó bá dìfẹ́ mọ́ ẹni ẹ̀sìn kankan bóyá náà wá jáde ó wá ń borúkọ pásítọ̀ kan jẹ́ ó wá ń borúkọ kan pásítọ̀ náà káwa náà ààrẹ sí ẹ̀ sí ẹni tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ oníkálukú yóò sọwọ́ agbéjẹ́ mọ́wọ́. inú mi wá dùn lórí gbólóhùn tẹ̀sọ̀bọ̀ yìí tó fi máa bẹ̀rẹ̀ tó yẹ kí gbogbo wa bẹ̀rẹ̀ gbogbo wọn adarí ẹ̀sìn pátápátá ṣé ọ̀pọ̀ pé ẹ ṣe wáyé sìn ẹ lọ́wọ́ ọmọ ìjọ tí ẹ lọ́wọ́ ọmọ kéwu tí ọmọ kéwu tí ń fi wọ̀n ní kíkẹ́ nìkan fẹ́ ta ẹnu àti sí kọ́mádìdì pé láyé olórí wa rè ṣùgbọ́n bí àwọn tó ń olórí ẹ̀sìn tó náà èèyàn lẹ́yìn tó ń gbèrò lẹ́yìn ṣe wá sí ìjèrè ọkàn láníkẹ́ ìjèrè ọkàn èèyàn èyí ṣe wá sí ẹnu àpò ṣé tí ẹ bá ti ń pọ̀ nínú wá sí kan ṣé ká máa gbéra wa lágbàdá mímí ká gbéra wa bàbá kan wà ọmọ ń pè bàbá yẹn. ẹ wo mo fẹ́ ẹ dákun brọ́dà àwọn èèyàn pọ̀ lórí ikọ̀ tí wọ́n fẹ́ pè kọ́ ọ̀run wọlé ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ sọ̀ tí ẹ dákun ṣẹ́gbó ẹ̀sìn àrí mo ti àti understand the point yín ẹ̀sìn gan àwọn èèyàn pọ̀ gan so intent ń sọ sàwọn àríwọ̀n láì ó yé wa so ṣùgbọ́n tí wọ́n àbá brọ́dà ìmọ̀bọ̀ tí wọ́n àbá tí ọ̀bá tí di pé wọ́n ń fi èèyàn jófin ẹni tó tàbùkù bàbá ń bàbá kan fi jófin ẹlòmíì náà máa tàbùkù bàbá ń bàbá èmi ń sọ tí mùsùlùmí bá tàbùkù bàbá ń bàbá ẹgbẹ́ mùsùlùmí yẹ ẹ lọ fi jófin torí ọjọ́ mi so kìí ṣe torí gbogbo so ta lọ́lọ́ ń tàbùkù àwọn bàbá ń bàbá so àwọn tí ó jẹ́ fámílì àwọn yẹn náà ò lè hàn ní máa wòran náà inú so brother ẹni tó wà lórí láyìn ẹ̀dá kan kí ni láti bẹ̀rẹ̀ tí ń pèsè. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Adẹnu mò ń pè láti Ogun State. Yes sir. Ẹ rí ìwọ́n tẹ́bí ọba sọ lórí ọ̀rọ̀ yẹn pé àwọn afáwa nílọrin yóò yẹ kí wọ́n bá wa fi sùúrù tó pọ̀
kún àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Okay. Torí pé ihun tí ọkùnrin yìí ṣe yìí gbogbo àwa mùsùlùmí la mọ̀ pé ihun tí ọ̀dà ni. Okay. But ṣé ẹ rántí pé Yàyà Gàmbá yìí ti sọ àyèmáyé o kò sẹ́nìkan tó sùn ẹ̀ sí kóòtù. Àǹfààní mi o. Sáyẹ̀dì sì tún tọ́jọ́ ga rẹ̀ nǹkan. Ọ̀kan lọ́mọ ti sọ àyèmáyé o kò sẹ́nìkan tó sùn ẹ̀ sí kóòtù. Sáyẹ̀dì sì tọ́jọ́ ga rẹ̀. Sáyẹ̀dì sì tún ti sọ àyèmáyé o kò sẹ́nìkan tó sùn ẹ̀ sí kóòtù. So ọmọkùnrin tá a dẹ̀ ń sọ yìí sìn Abdulaziz ní orúkọ ẹ̀. Gbogbo ohun tí ń ṣe yìí sìn tó bá jẹ́ pé ká fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ká fi mú un ó ṣeé ṣe kọ́lọ̀ ń padà kó sí lọ́kàn. Tó bá já sí pé bí àwọn bàbá táwa báṣẹ́ lọ́wọ́ wọn bí wọ́n ti ṣẹ̀sìn ní ọmọ babaláwo ò ní sínú mùsùlùmí. Ọmọ oníṣàngó ò ní sínú mùsùlùmí. Bẹ́ẹ̀ni ṣe wà tí mò ń sọ̀rọ̀ yìí sìn àfáà ní mi àkọ́wọ́n kí ó ní mí. Bàbá tó bí ìmáàmù ni. Bàbá tó bí bàbá mi oníṣẹ̀ṣe ni. Bàbá mi nìkan ni àkọ́kọ́ ìsìláàmù ní gbogbo agboolé wa bó ṣe pọ̀ tó wọ́n dẹ̀ wẹ̀ sí ìsìláàmù lọ́sàn-án gan ni. Ó dẹ̀ fi ọ̀sán gan yẹn ó fi kíw ó fi dìmáàmù ó fi kọ́ àwọn èèyàn ní kíw rẹpẹtẹ táwọn ọmọ ilé kíw wọn ò níye mọ́ táwọn tí wọ́n gba sófin lára wọn ò níye mọ́. Àwọn ọmọ tí wọ́n bí náà sí náà àwa náà tún tẹ́wọ́ gbaṣẹ́ yẹn àwa náà tún kọ́ mọ́ kíw. Àwọn tí wọ́n jẹ́ àwọn àbúrò wọn tí wọ́n jẹ́ babaláwo kankan à á lọ sọ ọmọ wọn lórúkọ tí wọ́n bá bímọ. Táwọn ọmọ yẹn bá dàgbà wọ́n á tún kó àwọn ọmọ yẹn sílé kíw. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sí ọmọ babaláwo mẹ́rin ló wà ní ìkíw yìí. Ọmọ babaláwo kan tó jábọ̀ bàbá mi tó já sí pé gbogbo àwọn ìyàwó lé wọn àwọn ọmọ wọn ń lọ àsàlátù ni wọ́n ń lọ ilé kéwù ni babaláwo ló dẹ̀ ń ṣe. So tó bá jẹ́ pé ọwọ́ èlé báyìí làwọn bàbá tá a gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ bá fi mú Islam ò ní débi tó dé yìí. So èmi ò bá rọ̀ wọ́n kí wọ́n jọ torí Ọlọ́run ká tẹ̀lé ohun tá a ké pé ìdí ohun ìlà sẹ̀bílẹ̀. Wọ́n pé bìlì síkímọ́ wà lè mọ́ ìsọ́tò ní hasana. Òun ni òun ò bá fi ṣe ọ̀rọ̀ yìí tí ní ti nǹkan míì nínú kì í ṣe pé ti pé so kí wọ́n jọ torí Ọlọ́run ká bá fi ọgbọ́n ṣe torí ìwọ̀n tó bá ti ṣẹlẹ̀ ń lọ nísìn ó máa ká ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ṣé kí gbogbo àwọn Ṣàngótádé Ògún ṣe kinní kan tá lọ́mọ ní kéwú kábẹ̀ sí kó àwọn ọmọ òǹkù ní kéwú. Pé tẹ bá lọ dà fà tán ẹ ṣe máa ta kò wá nìyí. Àwọn bàbá àlẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bọ̀ wọ́n fọ ọgbọ́n ṣe títí rẹ̀ fi débi tó dé yìí. Ọwọ́ tí wọ́n gbé yìí ti le jù kí wọ́n bá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣeun jazakumullahu khairan kesiran ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ ṣeun gbogbo àwọn èèyàn náà ń gbọ́ àwọn tọ́rọ̀ kan everybody náà ń gbọ́ ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín bàbá mi tí wọ́n pè tán ní ẹ̀sìn yìí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú làákàyè pẹ̀lú hikima ìmọ̀ náà ní tán bẹ́ẹ̀ so bọ́lọ̀ ṣe jẹ́ nìyẹn hàn pé bọ́lọ̀ bá ó ṣe dáadáa fún wa ẹni ọba fẹ́ pè ẹ pè wọlé torí a máa round up ó náà ní gbogbo àná ti gbọ́ yẹn so ẹ dákun lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run ẹ jẹ́ á sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ á sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń tó ṣe àbá kí ẹ àsọ pé ń tó ṣe dáa o ṣùgbọ́n òun náà ó ti lẹ́yìn lẹ́sìn rẹ̀ pẹ̀lú ibi tó wà ń báyìí gbogbo àwọn àfáà gbogbo àwọn mùsùlùmí ayé gbogbo ẹ̀yẹ àfáà wà nílọrin ẹ dákun ẹ bá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ arákùnrin yìí ẹ dákun ẹ bá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ mo nígbàgbọ́ pé tó náà bá dé láti ibi tó lọ kò ní sán aṣọ orú rẹ̀ ṣe kẹ́nì náà má ṣùgbọ́n gbogbo àwa tí ń tọ́sẹ̀lẹ̀ níta lọ́lọ́run ò ṣẹlẹ̀ sí ẹ jẹ́ á wà very careful ẹ má jẹ́ ká bú ẹ̀sìn ẹlẹ́sìn ẹ má jẹ́ àbúbabó ń bàbá so ẹ má jẹ́ àbúbabó ń bàbá ẹni ó bá fẹ́ pè wá orí nọ́mbà ẹ dákun ẹni ó bá fẹ́ pè wá ẹ pè wá sórí direct line ní kẹ́ ẹ pè wá sí nọ́mbà tó wà lójú screen ní kẹ́ ẹ pè wá sí ẹni ó bá fẹ́ pè wá nọ́mbà tó wà lójú screen ní kẹ́ ẹ pè wá sí 080 36 33 33 13 so tí ó bá jẹ́ Saheed Shittu tó dá gbogbo wàhálà ilẹ̀ ta ló láyà bẹ́ẹ̀ láti máa bú àwọn bàbá wa
ta ló láyà bẹ́ẹ̀ Saheed Shittu ló ti dá gbogbo wà náà ilé láti bẹ̀rẹ̀ pẹpẹ so direct call ní kẹ́ ẹ pè wá sí ẹni ó bá fẹ́ dá sí direct call 080 36 33 33 13 ẹ má pè wá sí WhatsApp call direct call ní kẹ́ ẹ pè wá sí ẹ lè pè wá sí WhatsApp call kárí gbé so ti yẹn báyẹn ẹ lè pè wá sí WhatsApp call kárí gbé ẹ pè wá sí direct call Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bàbá kí n bá wọn sọ̀rọ̀. Orí program lẹ́wà o. Ọ̀tọ̀ ni bàbá tán fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n o. So, ibi tí a ti dánudó ní ìrìnlélé kọ́ mẹ́ti wọlé ẹjá gbé kọ́ ìná ká tó wọ́n lọ. Ó ti kọ́ ti padà. Ibi tí ọ̀rọ̀ ta lọ́rọ̀ bá dé dúró October 5 ni wọ́n postpone. Ẹ má pè wá ní WhatsApp call bẹ́ẹ̀ bá pè wá WhatsApp call a lè rí gbé. Hello. Hello. Náà. Ẹ kúrò lẹ́sà. Ìtòlí yẹ́sà. Yes. Ọlákúnlé ló ń sọ̀rọ̀ láti ìlú Lọ́kọjà. Náà, ẹ bá wa dá sí. Ok. Ẹyin tó ń ṣẹlẹ̀ ní pé ẹ kú ètò sà. Yes sir. Lẹ́ẹ̀kan sí. Yes sir. Ọlọ́run lọ́ba aláàánú yóò sì gbà fún wa. Yes sir. Yóò sì ṣe dáadáa fún gbogbo alápapọ̀. Àmín sà. Ọmọ Mùsùlùmí ni mí, wọ́n sì bí mi ní ìlú Ìlọrin. Náà. So gẹ́gẹ́ bí ó ṣe ń sọ, kò sí gbogbo ẹni tó bá jẹ́ Mùsùlùmí òdodo lóòótọ́ tí inú rẹ̀ ó dùn sí ti Ọlọ́run ṣe. Náà. Àmọ́ gbogbo ẹ̀ lọ kíní yìí náà àtọ̀dọ̀ wa ló ti kọ́ṣẹ̀ wa. Bẹ́ẹ̀ni. Wàláhì tàláhì. Bẹ́ẹ̀ni. Báwa la kọ́kọ́ ń bú wọn bàbá wa. Táàbà ti àbùsí lókù. Àwa la kọ́kọ́ bá wọn bàbá wa fúnra wa. Bẹ́ẹ̀ni. Tó bẹ̀rẹ̀ látòrí Saheed Shittu. Òun gangan ni founder. Òun gangan ni originator. Àti bọ̀bọ̀ kan máa ti máa ń kọ̀ǹdẹ́mù gbogbo àwọn Tìjàní mo ti gbàgbé orúkọ rẹ̀ young guy kan báyìí. Tó bá fẹ́ sọ̀rọ̀ yẹn rí yóò fa kí ni yóò kánṣu wọn fọ́tò wọn báyìí. Bam. So gbogbo ẹ̀ lọ́sà káwa Mùsùlùmí náà ṣọ́ra because ní téèyàn bá fẹ́ bá ọ̀tá èèyàn jà ẹ má kó wọ́n gbẹ́ kòtò yẹn jìn tó bá lọ gbẹ́ kòtò dọ̀tá rẹ̀ èèyàn náà àbí ara lé nílé wa já sí lọ́la o. Because tí àwọn náà bá padà lọ àwọn kéṣẹ́ẹ̀tì kọ̀ọ̀kan jáde bí ẹni tó ń sọ pé kán lọ da ìgbẹ́ sódò kan fún un nígbẹ́ bí ẹni tó ń sọ pé mo tẹ́ bá wọnú tẹ́sì tí mo tẹ́ mẹ́sẹ̀jì yín tí Adégún àti ń sọ pé tó fi ń bú ọ̀ ní ìfọ̀ pé ọmọ ẹrú ni bàbá àwọn nǹkan kan tó tí ọba yẹn náà ọba jẹ́ ọba tí ò ní sùúrù tó jọba aláṣẹ pé òun ní sùúrù Adégún àní. ọ̀rọ̀ yẹn lágbára o ó lágbára o ó lágbára o. Mùsùlùmí ló jáde tó kọ̀ǹdẹ́mù no matter how tiwantiwa ọba eléyìí tó orí sí i ò ní ẹ̀tọ́ àti rí i fíkúrà tí o bá ń ṣe Mùsùlùmí tó bá ti da gbogbo wa pọ̀ ná kákọ́kọ́ mọ̀ yẹn rí. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ tá a bá rọra tó gun ẹ̀sìn bá lọ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àbára ọlọ́mọdé àtàbámọ́ o. Àmín. Ìkọ́tẹ́ ẹ bá rántí tó ń ṣẹlẹ̀ ní Southern Sudan ẹni lọ́jọ́ sí. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti Kristẹni múnámọ̀ gbógun ti àwọn Mùsùlùmí tó wà ń bẹ̀ tán ṣẹ́gun láti pín ìlú yẹn sí méjì. Lóòótọ́ ara òrokùn ara òradìẹ o because
bá a ṣe ń fi wrong signal à ń send sáwọn Christianity o because àwọn nínú wọn tó bá ń lóye wọn mọ̀ ká tó bá ti ṣe ilé tó bá ti ṣe lórí àwọn oníṣẹ̀ṣe orí àwọn náà fa àgbà bọ̀ wá sí àwọn náà wà gbádà jù fún wa. Ọlọ́run ṣàánú fún wa o Ọlọ́run ní jábá wọn kókó wọ́wọ́. Tí ibi tá a bá ti ń rí táwọn ọmọ ìyá wa tó ń jẹ́ mùsùlùmí náà bá ti ń ṣe àṣìṣe káwa náà mọ gbìyànjú àti kọ̀rẹ́tì wọn pé báyìí kọ́lù Kùránì ṣe sọ báyìí kọ́lù ànábì ṣe sọ. Ṣèbẹ́yìn àáfàá náà lè máa ń sọ fún wa pé wọ́n lẹ́kọ̀ọ́ máa ń nábì wọ́n ti kíní kan ẹnìkan da nǹkan sójú ọ̀nà wọ́n dẹ̀ ṣe wọ́n ti dáadáa sí wọn. Programu mi most of our programu mi èyí tí mo máa ń sọ. Ẹ̀yin àáfàá Yorùbá nation ẹ lọ wo kíní wọn láti bẹ̀rẹ̀ wá mock farm kí ni mo jẹ́. Èyí tí mo máa ń ṣe jù nìyẹn èmi ìfẹ́ kí èèyàn ó gbọ́ pé èèyàn yàn jẹ ọba àjẹmọ́sùn méjì bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni sà. Because nígbà táwọn ara wa bá ń bára wa tó fún wa tẹ́lẹ̀ bá yọ ń kọ́ tó bá gbẹ̀yìn wọlé wa ń kọ́ báwo la ṣe fẹ́ ṣe. Àbí. Tí a bá rọra káṣíwá rántí kinní kan o àwọn oníṣẹ̀ṣe tí gbogbo wa ń dojú kinní kan yìí wọ́n ti jẹ́ majority rí ohun òsì lórí ayé láyé o. Wàláì. Nígbà táwa wá jẹ́ majority lé níta wá ń ṣe báyìí ká ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la. Ọlọ́run má jẹ́ mo sọ́ọ̀rì láti fi sọ lé mo para Ọlọ́run má jẹ́ majority ó padà di minority o. Nígbà tí pàkálẹ̀ kí fòrò dẹ́n bá ti pọ̀ jù yóò sún àwọn èèyàn o. Àmín ẹ̀sìn gan. Ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa. Àmín. Mo dá lé lórí ilé yìí náà. Àmín ẹ̀sìn gan adúgbò sí ẹ kú làákàyè. Ọlọ́run bá wa yanjú ẹ̀ pẹ̀lú òwe Ọlọ́run. Assalamu alaikum láti WhatsApp live. Ọyọ́ láti ilẹ̀ tí ń pè o. Naam. Àtẹ̀kọ́ mo ti ń pè. Naam. Naam. Yes. Ẹni gẹ́gẹ́ bí ẹyẹ sọ̀rọ̀ náà. Ẹni Saheed Shittu. Òun náà wà lára àwọn kan tó dá wàhálà ibẹ̀. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. Yíká accept bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń lójúkọ́ àwọn tó wá lójúkọ́ òun túkọ́ ló tó wá kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. Òun náà wà lára ẹ̀. Bọ́dá kẹ́ ẹ sọ ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó yẹ pé ẹni tẹ́mi mọ̀ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lèmi sọ yẹn. Ìdí ni pé ṣe láwọn oníṣẹ̀ṣe àwọn àáfàá náà wọ́n ti kọ́kọ́ fún wọn láti. Orúkọ yìí pé ibi tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ kí ni wọ́n ní pé ìgbà tó di pé àwọn àáfàá kan dé tó ń kọ̀ǹdẹ́mù pàwọn nǹkan báyọ̀ pé nínú ìsìláàmù pé inú ìṣẹ̀ṣe ló wà. Àwọn àkọ́wà kan dẹ̀ fi rinlẹ̀ lẹ́ pé irọ́ gbogbo ẹjọ́ wà papọ̀ náà ni. Ṣẹ́rí Adégúnwà sọ̀rọ̀ kan ó ní ànábì Adam ó ní kò fi ń ṣe ànábì Ọlọ́run. Ó lọ́rùn mi là ó lánàá ó dẹ̀ lánàá bí Ọlọ́run lọ́rùn mi là. Ṣé ẹ̀ ń gbọ́ mi yé? Ṣé mo pé nísìnyí ó fi ọ̀run mi láàrin lẹ̀ fún gbogbo Yorùbá àti Mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì pé ànábì Ọlọ́run ni. Àwọn táfà kan bá wá jáde tó bá ní pé ànábì Ọlọ́run ọ̀hún nílẹ̀ ẹni tó bá gbára lé o ó ti di kèfèrí ó ti di ẹlẹ́bọ. Ṣé mọ̀ táwọn oníṣẹ̀ṣe bá ń gbọ́ pé ẹ wá o ṣé ẹ̀yin àbá ìṣẹ́jà pèrè ní jẹ́mọ́ tẹ́ ìṣẹ́jà. Brọ́dà ni. Adégún àti gbè wọ́n lẹ́yìn. Brọ́dà ni. Àwọn kan wá fẹ́ kọ̀ǹdẹ́mù. Brọ́dà mo gbọ́ yín yé so èèyàn lè correct èèyàn but ó ní mánà so Saheed Shittu. Èmi ò sọ pé bí Saheed Shittu correct Adégúnwà o ìlú ń correct Adégúnwà o èmi ò sọ pé Saheed Shittu correct Adégúnwà èyí tí Saheed yìí ń ṣe tó ń ṣe tiẹ̀. Mo ń gbọ́ yín o gbọ́ yín mọ́ o ti court Sami ti court hello brother wa kan ń pè láti outside so ó sì wù mí kí n gbé kọ́ wọn tọ̀ wọ́n ti pè padà. Wa alaikum salam. Hello sir, wa alaikum salam. Yes sir. Àti bọ́lá tí ń pè wá kí lórúkọ yín sir? Láti Ivory Coast ni mo ti ń pè ní. Yàhá tọ̀ ẹ fẹ́ bá wa dá sí program àbí? Bẹ́ẹ̀ni, ọjọ́ àwọn ọgbà. Gbogbo èèyàn ti ń gbọ́ yín. Okay. Ọlọ́run ní balẹ̀ rí ọba jẹ́ o. Àmín. Ẹgbẹ́ mi kàn fẹ́ sọ ni pé bí agbègbè ṣẹ̀wọ̀n ká lọ́lọ́run ọjọ́ bí o. Kò ṣe ní ìjọba àgbàbẹ́
ṣùgbọ́n ìgbésẹ̀ táwọn èèyàn ń gbé ìgbésẹ̀ hypocrite gidi gan ni. lọ́nà torí àbúzà pé láti ìgbà tí wọ́n fi tuntun bí wọ́n títí ní yàkàyàkà Christian Muslim everybody ọ̀fẹ́ ni ó sọ̀rọ̀ o. ta nìyẹn. Tani bìtù lẹ́yìn rẹ̀. wọ́n wá ń sọ sẹ́rí wọ́n ń sọ. ẹ dákun ṣé ọkọ akájọba kan lọ ni ọba tiwa nílùú ìfúnṣà adébọwà ẹnìkan kò ti gbé bí òsì ẹnìkan kan sí. èmi tó sọ kankan gbogbo bá jẹ lọ gbà ní bọ àkọdá owó òsì dàbí owó àdàgbẹ. ẹ jẹ́ kí àwọn èèyàn wọ́n ń fòkè lónìí àwọn ti káwé àwọn sí Christian ni o. bí adébọwà àti Yusuf Adépọ̀jù kan ti máa bú àwọn Christian ẹgbẹ́ kẹ́nìkan dá wọn lóṣù. Nítorí wọn ò mọ̀ nípa ti jẹ kì í dá wọn lóhùn. Brother, àdádì wa. Kí nǹkan bá ń lọ fún àwọn kí bá ń lọ báyìí pẹ̀lú dádì wa. ìlú pé káwọn ọlọ́pàá jẹrà wa. Dádì wa. Ẹ̀wọ̀n fi lọ́la kí tó alọ́kàn bá parí Adégúnwà náà ẹnìkan náà lè pọ̀pẹ́ ẹgbẹ́ ìjẹ náà. Dádì wa. Ẹbí Nàìjíríà ti yà mí. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín sà. Torí pé èmi pe Alhaji Yusuf Adépọ̀jù mo ní láǹfààní àti pe Alhaji Jami Adégúnwà ìwà mo láǹfààní àti pe Alhaji Yusuf Adépọ̀jù pé akínlódé tá máa ń di tí pé àwọn kírísítẹ́nì máa ń fẹjọ́ wọn sùn mí pé wọ́n ń dì fíìmù àwọn wọ́n ń borúkọ àwọn jẹ́ àwọn aníkè sọ fún wọn pé ká pìrìsẹ́ǹtì díìskì tàbí fídíò kan táwọn ti dárúkọ èèyàn tàbí táwọn ti borúkọ ẹnì kankan jẹ́ nínú àwọn kírísítẹ́nì. So wọ́n láwọn ò pé so gẹ́gẹ́ bí tèmi àti wọ́n jọ sọ pé àwọn lẹ́tọ̀ táwọn máa ń ṣe àwọn ìdárúkọ ìkẹ́kẹ́ àti gbogbo ìjìnlẹ̀. yóò fọ àti Yusuf Adépọ̀jù àti Adégúnwà yóò kọ everybody lọ pákálukú gbèjẹ. torí pé ìjọba ìgbà àwọn akọ́ṣẹ́ bá ń sọ tébù làwọn bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ bá ń sọ tébù làwọn ní Nàìjíríà kò sí ọ̀sọ̀ tébù kàkà ní Nàìjíríà nínú gbogbo àwọn ẹlẹ́sìn gbogbo wa la ní ìkàlókè táwa náà lè ké Nàìjíríà lájọ gbé kí kálukọ́ tọwọ́ ọmọ rẹ̀ tó sọ inú yẹn owó yípe àkọ́dá orúkọ tàbí orí àdágbẹ́yìn ẹ̀ńtọ́ yàtàyà kan ọba òkùnfin ọmọ ọba lè ní ọmọ ọba ní èmi so ẹ̀ńtọ́ yàtàyà kan ọmọ ọba àtọ́yàtàyà kan ọba olórí ọba lẹ Yorùbá ṣùgbọ́n bá ẹ̀míà ojú olórí ọba Yorùbá lọ lójú yìí lójú tí wọn torí kọjá ọba mùsùlùmí ẹ jẹ́ ká fèsì. ẹ ṣeun sá. lọ́wọ́ bá mi lọ. àmín àmín. ọ̀nà tí a máa fi oúnjẹ arúgbó tá a bá lẹ́ àgbẹ̀ kó tó tù fún ìdánilọ́run jù nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ Yorùbá á lọ àwọn adílé ọlọ́pàá tí ó pọ̀ o. àwọn èèyàn ti àwọn ọkùnrin tó pọ̀ ẹ máa fẹ́ kí wọ́n tètè fọwọ́ ara ẹ̀sìn ọmọ ara kí wọ́n fi tó wọ́n sì ṣe reconciliation. dáàdi wa ẹni tó wá ṣẹlẹ̀ ní ìsinyìí ṣe é mọ̀ pé yóò jẹ́ kátó sí ó lè wáyé lórí àwọn tí bá ń búyàn lórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ lórí social media ni abẹ́ mà ni. pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí. bó ṣe rí nìyẹn ẹni wọ́n bá lọ búyàn kan lórí social media ní ìsìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn tàbí lórí kankan mi oníkàlùkù ti máa kẹ́kọ̀ọ́ báyìí. wọ́n táwọn kiri yó tó kọ́ wá ní jẹ́ kiri yó. Bẹ́ẹ̀ni bá fẹ́ ọgbà yẹn kẹ́kọ̀ọ́ ọ̀hún. Kéèyàn gbà pé yàn báwọn kiri yó àwọn kèfèrí àwa nù. Àwọn iṣẹ́ nínú àìsàn mi ṣùgbọ́n bí tí nǹkan lọ ìgbà táwọn mọ̀ náà lé ẹjọ́ lọ pé tẹ́nìkan bá yákàyákà àwọn bàbá tiwọn àwọn lè gbé lọ ní ẹjọ́. Ẹni ọba bú kìrìsìtẹ́nì náà tó bú ọba alẹ́ Yorùbá tó gbogbo bá jẹ́ lọ́gbọ̀n ní bọ̀ kí Adégúnwà náà máa retí petition tó nǹkan sọ ibẹ̀ lórí fóònù everybody nǹkan sọ Ọlọ́run lè sọ Ọlọ́run náà lọ sọ bí ta lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀. so oníkálukú ọlọ defend ẹ̀ ní court. lórí social media ọba aládé. dáàdi wa mo ní oníkálukú ọlọ defend ara rẹ̀ ní court. ẹ ṣeun sá. ẹni mo bí
kí kálukú ọmọ múra lẹ̀ torí pé bóyá torí kọjá ẹlẹ́sẹ̀ẹsẹ̀ sí kí kálukú ọmọ múra lẹ̀ bàtọ́ bá yá náà ẹni tó gbé Adigun wa náà lọ sí ẹjọ́ lórí ọ̀rọ̀ Ọ̀ọ̀ni ọba gbogbo ilẹ̀ Yorùbá tó bú tó fà kò rí rẹ̀. ẹ ṣeun sà ẹ jẹ́ kẹ́rù mẹ́rin náà dá sí ẹ ṣeun adúgbò sà ẹ ṣeun sà ó yẹ sà. ẹni tó pè wá tán nìsín yìí mo fẹ́ gbé kọ́ yín o ṣùgbọ́n ó ti já ni o so kí Ọlọ́run ọba kọ́ ṣàánú ọ̀rọ̀ ní ti gbọ́ yìí o ẹni tó rọra ṣẹlẹ̀ yìí pẹ̀lú ta lọ́hùn ẹ̀kọ́ ni fún everybody tá a bá fẹ́ gbógun ẹ̀sìn ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá eléyìí tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú ta lọ́hùn àbí kó jẹ́ ẹ̀kọ́ fún everybody so far tó bá continue báyìí tó bá fi continue bó ṣe continue tó bá jí ni pé ààrẹ sí bí ààrẹ sí lórí pé ó dárúkọ ẹ̀sìn wa àbàìmà korúkógun ẹ̀sìn ó má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o ogun ẹ̀sìn sì rèé àbẹ́lọ́run ọba rẹ̀ àbẹ́lọ́run ogun ẹ̀sìn Ọlọ́run ọba ò ní járógun ẹ̀sìn o. wà á léhun sáwọn tó lẹ́bàá ká. ìdí mo sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan ni pé èmi tẹ́mi ní bóyá bíi tí táyì yóò ní fatẹ̀ ni pé òun fáwọn èèyàn láyè láti máa dúró ẹni bọ̀bì ibi tó lé lálà séèyàn òun yìí ń gbìyànjú wá ń tẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀. n tá à ń sọ gangan náà nìyẹn ìṣe brọ́dà mi kì í ṣe pé Saheed Shittu ọmọ sọ tó dáa àwọn ọ̀rọ̀ tó dáa ń bẹ náà rọ̀ rẹ̀ ṣùgbọ́n. kò sẹ́ni tó wá gbìyànjú kò sẹ́ni tó lè á gbìyànjú bàbá kò sẹ́ni tó lè á gbìyànjú bẹ́ẹ̀ òun máa ṣàrí pé tó bá ti tọwọ́ bọ ìjọmọlúàbí àbí tó gbé yẹn ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yẹn kò ní gbogbo etí ẹnìyàn àti etí gbogbo yẹn sísẹ́mù tó ń gbé wá ń tẹ̀ yẹn. sọkọ̀ wá dáa sísẹ́mù yẹn sẹ́ni sísẹ́mù yẹn òun ló wá fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn kì í rí àwọn àfáàfin òun ló fún aláìlú social media. ní sùúrù tó ní sọ́ọ́ tèmi pé ṣẹ́yìn níbi aspect pé oníkálukú máa bọ́ tàbí òun gbé yẹn wá pé ìgbà yẹn náà ló pọ́n yára jàǹbá yìí òun ló pọ́n lẹ́nu yàtọ̀ àgbẹ̀ yìí wà bẹ́ẹ̀ di pípé lára rẹ̀ so òun gbẹ̀yìn wa bẹ́ẹ̀ tí nǹkan tẹ́lẹ̀ ń fẹ́ sọ ní pé àwọn àkíyèsí kan wà tẹ́ pé àwọn oníṣẹ̀ṣe tẹ́ pé àwọn tó láwọn gba àwọn kó wọn kó nínú ẹbọ kó wọn sínú Islam tí wọ́n ti ń gbé kó nínú ìgbésí ayé wọn tí yẹ kí àwọn tó yẹ káwọn mùsùlùmí máa gbé kó nínú ìgbésí ayé àwọn mùsùlùmí táwọn àpá àtàwọn ìdílé náà ń ṣe òun aspect yìí ń yẹ ká mójú tó torí bí ọ̀rọ̀ adigun àti ìṣẹ̀lẹ̀ kan ti pé ní pé Ọ̀rúnmìlà ànábì Ọlọ́run ànábì Ádámù tí ànábì Ọlọ́run ṣe mọ̀ tó bá pàwọn àpá tó nílà káì tí wọ́n sún wọn tó ń jà tẹ́sì gangan bó ṣe mójú tó ta ni Ọlọ́run tó ń mójú ní Gani àdúgbò àti ọ̀rọ̀ yìí gbé kú lẹ́nu gbé kú má sọ wọn sọ pé oṣù sọ ní ṣẹgẹ́tẹ̀ nǹkan tí ní ìfún fún àwọn oníṣẹ̀ṣe ní agbára lórí àwọn àpá àti wọn sọ fún wọn sí lójú ọ̀nà ní òbí ẹgbẹ́ mi. mo gbọ́ iye dáadáa mo gbọ́ ẹsẹ̀ tọrọ bá wá dé báyìí. àwọn àpá kan sọ pé bàbá bàbá ìṣẹ̀ṣe ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ti lágbára. tó bẹ́ẹ̀ náà tún ni àwọn afáfẹ́ máa pọ̀ tìtì tó máa jáde káfà jáde ó ti pé wípé òṣàbí ní tíríṣì ní dára lájẹ́ ẹgbẹ́ sọ fún ẹ sọ fún wa. broda mi sẹ́ni ọlọ́run mo láìkí ọlọ́run ní paná làákàyè ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ tó sì dáa tó yẹ kí gbogbo àwọn àgbààgbà fáwa nílẹ̀ Yorùbá kí wọ́n jókòó lórí ẹ̀ ni. ó ṣe pé nílẹ̀ Yorùbá Ìlọrin pàpàtà tó sọ nígbà ìjọba lè ní Ìlọrin bá ń sọ pé ìjọba tó ní ìsinmi lè rọ ọmọ tó bá tẹ̀ gbé wàhálà o ìdí tó ìdílé láwọn sá lọ tẹ́lẹ̀ láti máa pè yìí lọ́rùn yẹn láwọn sá lọ. ibi ká àtàwọn ìgbà àwọn òṣèlú lẹ́sẹ̀ ló kú pé nǹkan ti ṣẹlẹ̀ ó kéye ẹjẹ́ ká kó wa fún ìkọ̀ Ìlọrin lálẹ́ lọ. ìjọba àpapọ̀ ń dá wa tó ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ ní Ìlọrin rẹ̀ ló wà wọn ò rí wọn ní tó wọn ní kankan ọlọ́pẹ́ta ni ọlọ́run ìjà tí ó tún gbogbo ìṣòro yẹ kó gbà wọn jà ẹ̀mọ̀ bí àfihàn ní ẹlẹ́yọrọ lórí tí ẹ̀ padà bọ̀ sí bọ́ọ̀dẹ̀ lọ́yìn á ń pè nìyẹn ètò àwọn àpá yẹn ìwúrọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ó jẹ́ káwọn àpá kan náà tó ń kọ́ máa ní pé àwọn àpá fún yẹn nìkan lọ́rọ̀ nǹkan tó ń kíkà ìlú títí máa lẹ́nu ọ̀rọ̀ nígbà náà ni kó má dà lórí pé àwọn àpá sórí nǹkan náà máa tákù lórí nǹkan báyìí ọ̀rọ̀ yẹn tó kí ìwọ̀n tó pàmì ní oṣù ọ̀sán lá àmọ́bí náà gba ìwé ogun rẹ̀ tó bá wù ẹ̀ ní wá dára lọ ìbá wà lọ́sọ̀dọ̀ babaláwo bá wà lọ́sọ̀dọ̀ fún un tó ń sọ wípé ìbá wà dára lọ́sọ̀dọ̀ Tani Ọlọ́run gbogbo ìtumọ̀ rẹ̀ náà nìyàbí kó ní wá dára lọ́sọ̀dọ̀ Tani Ọlọ́run tẹ̀ ní tó ń mú mo ti wáyé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí
ṣe ìjọba yẹn. Bàbá yóò ṣe tán láti listing wọ́n ń da ọ̀rọ̀ lẹ̀ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí social media ìwọ fẹ́ béèrè ọ̀rọ̀ ni wàá máa listen sí ẹni tó ń kọ program nígbà yìí gbọ́ fẹ́ àìjáàkì program mọ́ mi lọ́wọ́ wàá sọ̀rọ̀ níwọ̀n wàá jẹ́ kémi náà fèsì fún àwọn ọ̀rọ̀ tó ń sọ kì í ṣe pé wàá kàn máa da ọ̀rọ̀ lẹ̀ lọ ẹ̀kọ́ ìsọ̀rọ̀ lórí social media ọgbà ẹ̀kọ́ èmi ni mo ń kọ program mo dẹ̀ fún ẹ láyè kó sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ yẹn ṣókí wàá jẹ́ kí n dáhùn àwọn ìbéèrè yẹn bó ṣe ń sọ kì í ṣe pé o kàn lè lo platform mi láti wá fi fún àwọn kan tó fẹ́ bá jà tàbí o ti fẹ́ fún wọn lésì ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ráyè ìwádìí pé bóyá wà lórí platform mi láti wá máa fún àwọn tí ẹ ti jọ tó ẹ ti ní kùnsínú sí pé bóyá wọ́n ṣe program tí Ustaz Jamiu Adégúnwà tàbí ní ọdọ àfà tán bá ṣe program tẹ́ rí pé program yìí ẹ̀rẹ́rì fún lọ́dọ̀ títí dédé ń tẹ́yìn náà bá gbọ́yé lórí ẹ̀ ẹ̀yin náà sáwà lórí Facebook tàbí kẹ́ lọ báwọn àgbààgbà fà kí ni ìdájọ́ ọ̀rọ̀ yìí tẹ́ bá ti gbọ́ ẹ̀yin náà bọ́ sórí Facebook ẹ reply ọ̀rọ̀ yẹn láì ní borúkọ èèyàn jẹ́ láì ní búyàn pé orí iwájú ẹ̀ pàjẹ́ orí ó sòpá o ó sòpá báyẹn o yìí máa dákú lóru ògún òrùn ṣe o láì ní fi àbùkù kan ẹni tẹ́ fẹ́ correct ìtẹ̀yàn bá sọ nínú ìmọ̀ tó bá jẹ́ pé tí wọ́n rí pé kò correct ni tí ò dá ni ìwọ náà ṣe research tó ẹ̀ bá ti rẹ́ ẹnìkankan fún lésì táyìn dẹ̀ rí pé ọ̀dá ẹni ẹ̀ lọ ṣe research ẹni ẹ̀ wá gbé fóònù àbí ìṣẹ́jú mélòó kẹ́yìn náà wá ṣe pé Ustaz ẹwà mẹ́sàn ẹ̀ dárúkọ nígbà tí pé ẹ fẹ́ bú wọn Ustaz Jamiu Adégúnwà a rí fídíò yín o fídíò tán sí yẹn lè fẹ́ sọ̀rọ̀ lé lórí